Hallelujah. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ o níbi gbogbo tẹ́ bá wà lágbàáyé. Jesus lovers everywhere online community church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lówùúrọ̀ yìí ó ní ọjọ́ olúwa lélẹ́yìí o. Ẹ jẹ́ ká parapọ̀, ká darapọ̀ mọ́ wa, ká jọ́sìn sí Ọlọ́run, ká mọ rírì ẹ̀. Ọjọ́ ìsinmi lè ní ẹ bá mi sọ fún àwọn tó wà nítòsí níbi gbogbo tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi lágbàáyé wípé ìsìn ti bẹ̀rẹ̀ o. Ìsìn orí afẹ́fẹ́ yẹn nípa tí àwọn olùfẹ́ Jésù, àwọn Jesus lovers everywhere tó máa ń gbé káàkiri, wọ́n ti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ olúwa, ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú mi ká jọ jọ́sìn sí Olúwa. Ẹ̀yin tí ẹ bá lè share ìsìn yìí, ẹ bá mi share sí gbogbo àwọn ènìyàn tí ẹ bá mọ̀ wípé ìsìn ti bẹ̀rẹ̀ lónìí ní kọ́mọkọ́mọ náà ní àárín wákàtí kan àwa elédè Yorùbá káàárọ̀ oòjíire, àwọn ọmọ káàárọ̀ oòjíire a fẹ́ jọ́sìn sí Ọlọ́run, a fẹ́ júbà rẹ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tó ti ṣe wá dáadáa, Ọlọ́run tó sì máa ṣe wá dáadáa. Òun la bí amọ́ tòótọ́ o, òun gangan la bí amọ́ agbọ̀já abala agbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Abí amọ́ tòótọ́ náà, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ká fi ọkàn ìmoore wa hàn sí Ọlọ́run. Ẹ ká sọ fún Ọlọ́run kó ṣe fún wa, kó ṣeun lọ́pọ̀lọpọ̀, ó ṣeun lọ́pọ̀lọpọ̀, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọba olóore ni, bàbá olóore ni, ó sì ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ká fi ọkàn ìmoore wa hàn sí Ọlọ́run, ọba wa, Ọlọ́run wa, ọba wa. Ẹ ká fi ọkàn ìmoore wa hàn sí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe Ọlọ́run, ó ṣe Ọlọ́run, ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mí mímọ́. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a yìn ọ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a yìn ọ́. Ó ṣe Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a yìn ọ́. Ó ṣe Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a yìn ọ́. Ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mí mímọ́. Ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mí mímọ́. Ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mí mímọ́. Ọlọ́run ó ṣeun, gba ọpẹ́ wa, gba ìyìn wa, gba ọpẹ́ wa, gba ìyìn wa, gba ọpẹ́ wa, gba ìyìn wa. Ọlọ́run ó ṣeun, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìwọ náà kọrin sí, tó bá lè kọrin, ìwọ tó bá lè jó níbi tó wà. Tó bá wa ọkọ̀ má jó, má dìde jó, ṣáà o lè mira ṣáà tó bá ń wa ọkọ̀. Páàkì sójú kan kó gbọ́ ìsìn, kájọ jọ́sìn Olúwa papọ̀. O máa páàkì sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ó yá, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Mo fẹ́ fi ìṣẹ́jú yìí lẹ̀ ní ráńpẹ́ láti mọ rírì ẹ̀, láti sọ fún bàbá yẹn pé ó ṣe dáadáa, ó ṣe o, adúpẹ́ o. Ọlọ́run dáadáa ni, ọba tó ń pèsè fún àìní wa, tó ń ṣètọ́jú wa, ọba tó ń tọ́jú wa ni o, kò jẹ́ ká bọ́ lékú lọ́wọ́, ọba tó pa wá mọ́, ọba tó pa wá mọ́, àlọ àti àbọ̀ wa ló ń pamọ́, ọba tó ń tọ́jú bàbá, tó ń tọ́jú màmá, ó ń tọ́jú ìyá, ó ń tọ́jú ọkọ, ó ń tọ́jú ìyàwó, ó ń tọ́jú ẹ̀gbọ́n, ó ń tọ́jú àbúrò, ó ń tọ́jú àwọn ọmọ wa lákọlábo, ó ń tọ́jú wọn, àwọn ẹbí wa, ẹ̀gbọ́n àbúrò wa, gbogbo àwọn èèyàn wa níbi tá a wà, àtàwọn tó jìnnà sí wa, tó sì ń tòsí wa, àwọn tó wà lókè òkun, àtàwọn tó wà ní orílẹ̀-èdè tá a wà, ó ń tọ́jú gbogbo ènìyàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Òun náà ní nítorí tó bá bójú á bá mú, bó bá ti bá ojú á bá mú. Nítorí náà Ọlọ́run ló ń ṣètọ́jú wa, òun ló ń ṣètọ́jú gbogbo àwọn ènìyàn tó tòpọ̀ mọ́ wa. Òun ló ń mú kí ohun rere, ohun gbogbo kó máa ṣépọ̀ fún rere fún wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Fi ọkàn móore rẹ hàn, fi ọkàn móore hàn. Mo fẹ́ kó o dúpẹ́ lẹ́ kọrin sí, tó bá lè kọrin, tó bá sì lè ka orin Dáfídì kó kà á sí, kó o fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ rẹ lónìí fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti wá síwájú rẹ, láti jọ́sìn sí ọ, láti fi ọkàn ìmoore wa hàn, láti ṣara wa jọ, pé ọkàn wa sílé láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ìyìn wa, ọpẹ́ ìyìn wa jẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà ní àkókò yìí tí a wá síwájú rẹ bàbá, níbi gbogbo tá a wà lágbàáyé, tá a pera wa papọ̀, tá a sọ ara wa pọ̀ lórí afẹ́fẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti ṣùjọ́ síwájú rẹ, láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti mọ rírì rẹ, láti jọ́sìn sí ọ. Lórúkọ Jésù, fún ara rẹ nípa agbára ẹ̀mí mímọ́ bá wa sọ̀rọ̀ rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù jẹ́ kó mú wa yè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú wa lára dá, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dá wa láre, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá lógo. Jésù Kristi Olúwa wa. Ọ̀rọ̀ Ọlọ́run tí a máa fi gbára wa níyànjú lónìí ní ráńpẹ́, ó dá lé mímọ̀ Ọlọ́run pẹ́kípẹ́kí. Kí ni mo pè é? Mímọ̀ Ọlọ́run pẹ́kípẹ́kí. Báwo lèèyàn ṣe lè mọ̀ Ọlọ́run tí ò ṣe é fojú rí? Báwo lèèyàn ṣe lè mọ̀ Ọlọ́run àìrí? Nítorí pé tó o bá ń jọ́sìn sí Ọlọ́run ní tòótọ́, ó yẹ kó mọ ẹni tó ń jọ́sìn sí o. O ṣáà lè máa fún Ọlọ́run ní èèwọ̀ jẹ, o lè máa fún ní ohun tí ò fẹ́. Tó yẹ pé lóòótọ́ ló fẹ́ jọ́sìn sí Ọlọ́run, wàá fẹ́ jọ́sìn sí nínú ohun tó fẹ́, nínú ohun tó fẹ́ràn,
nínú ohun tó fẹ́ máa rí, ohun tó fẹ́ máa gbọ́. O dẹ̀ lè mọ ohun tó fẹ́ bó o bá gbìyànjú àti mọ irú ẹni tó jẹ́, tí o bá gbìyànjú àti mọ báwo ló ṣe jẹ́, irú Ọlọ́run wo ni. Nítorí náà orí ọ̀fẹ́ wà fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́ àti gbogbo àwọn ènìyàn tó ń pe orúkọ Jésù Kristi, tí a fi orúkọ Jésù Kristi dá wa mọ̀ ní àgbáyé, wípé a lè mọ Ọlọ́run pẹ́kípẹ́kí. Kì í ṣe pé a lè mọ̀ nìkan, a lè mọ̀ pẹ́kípẹ́kí. A lè súnmọ́ Ọlọ́run, káwa náà lè sọ wípé bí Jóòbù ṣe sọ pé mo mọ Ọlọ́run tí mo ń sìn, olùràpadà mi ní agbára, ní jíjà yóò gba ìjà mi jà. Jóòbù pè Ọlọ́run ní olùràpadà rẹ̀ torí ó mọ Ọlọ́run tó ń sìn. Bẹ́ẹ̀ ni a sì pè Ọlọ́run ní olùràpadà náà. Bẹ́ẹ̀ ni láti ẹnu àwọn tó darí ọmọ Ísírẹ́lì láti inú oko ẹrú bọ́ sí ilẹ̀ ìbúté, nítorí pé wọ́n mọ Ọlọ́run, dá Ọlọ́run mọ̀. Nígbà tí Mósè tó bá Ọlọ́run pàdé, tó fẹ́ lọ jíṣẹ́ fún Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì lọ, mi ò lè lọ jíṣẹ́ láìsí pé mo lè sọ nípa ẹni tó rán mi. Ta ni ọ́ gan? Ta ni ọ́? Ta ni kí n sọ fún? Fáráò pò rán mi. Ta ni Ọlọ́run? Ta ni Ọlọ́run kí èmi lè sìn? Ta ni Ọlọ́run kí n lè mọ̀, kí n lè sìn? Tí n bá mọ̀ mi ní lè sìn, tí n bá mọ̀ mi ní lè jọ́sìn sí, tí n bá mọ̀ pẹ́kípẹ́kí mi lè wù o, mi lè wù pẹ́kípẹ́kí. Ọlọ́run bá Mósè sọ̀rọ̀, ó ní èmi ni Ọlọ́run Ábúráhámù, Ísákì àti Jákọ́bù. Èmi ni tí ń jẹ́ èmi ni. Sọ fún Fáráò pé èmi ni tí ń jẹ́ èmi ni Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Ọlọ́run Ábúráhámù, Ísákì àti Jákọ́bù, Ọlọ́run àwọn bàbá yín. Òun ló ránṣẹ́ wá pé Fáráò jẹ́ kí àwọn Ísírẹ́lì kó ṣe kíni, kó padà, kó lọ sí ilẹ̀ wọn ní Kénáánì, kó lọ sìn Ọlọ́run. Ìdí tí gbogbo wa ṣe wà ní pé ká jọ́sìn sí Ọlọ́run. Ẹ wo nǹkan tí Ọlọ́run ṣe, nítorí pé ó fẹ́ kí Ísírẹ́lì kó wá sìn òun ní Kénáánì. Ẹ wo bó ṣe ohun tó fojú àwọn ará Egypt hàn, àtàwọn tó ṣe àtàwọn tó ṣẹ̀ṣẹ̀, bí Fáráò àtàwọn ìgbìmọ̀ ẹ̀ ló ṣẹ̀, ṣùgbọ́n gbogbo Egypt ló jìyà nígbà tí ìdájọ́ dé. Bẹ́ẹ̀ ni gbogbo àkọ́bí wọn ní Egypt ló kú, gbogbo àkọ́bí ẹran sí wọn ló lọ. Àmọye nǹkan ló ṣẹlẹ̀ sí wọn. Omi wọn dẹ̀jẹ̀ ọ̀sọ̀kan òru kan, kò ṣeé mu. Àwọn tí wọ́n dé bá wọn lálejò, oríṣiríṣi ló ṣẹlẹ̀ sí wọn, gbogbo wọn ló jìyà nígbà tí ìdájọ́ dé, nítorí pé Ọlọ́run fẹ́ kí àwọn Ísírẹ́lì lọ sìn òun. Báwo ló ṣe fẹ́ jọ́sìn sí Olúwa? Báwo lè fẹ́ sìn Ọlọ́run àìrí láì ṣe wípé o mọ Ọlọ́run àìrí? Báwo lèèyàn ṣe lè mọ Ọlọ́run tí ò lè fojú rí? Báwo ló ṣe lè mọ Ọlọ́run tí ò lè fojú rí? Báwo ló ṣe lè súnmọ́ Ọlọ́run tí ò lè fojú rí? Ẹ ká bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí 4. Ẹ ká bẹ̀rẹ̀ láti 21 yẹn sí 24. Ó ní Jésù wí fún un pé, gbà mí gbọ́. Ohun tá à ń sọ lówùrọ̀ yìí ó gbọ́dọ̀ gbàgbọ́ o. Kì í ṣe pé mo gbọ́ mi ìgbà, irọ́, ó máa gbọ́, ó máa gbà, ó máa wá gbàgbọ́, kí o lè ní ìrírí Ọlọ́run tá à ń sọ nípa rẹ̀. Jésù wí fún un pé, gbà mí gbọ́ obìnrin yìí, wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí. Àwa tá a fẹ́ràn orí òkè ẹ káre, Jésù ló ń sọ̀rọ̀ yìí o. Nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí ní Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin Baba. Kò ní í ṣe pẹ̀lú bóyá o dórí òkè àbó lọ sí Jerúsálẹ́mù, kó ti ń pè ní JP, Godfrey JP. Yóò dá kéèyàn lọ bẹ kó náà lọ rí wípé ìlú kan wà tó ń jẹ́ Ísírẹ́lì lóòótọ́, kó rí Jerusalem, kó rí tẹ́ḿpìlì tí wọ́n ń lò ń bẹ́ẹ̀ ń sìn, bí o tiẹ̀ ṣe tẹ́ḿpìlì ta rí kà nínú ìwé mọ́ ló wà ń bẹ́ẹ̀ ń sìn. Ó dá kó lọ. Ó ní ṣùgbọ́n ìjọsìn sí Baba ò ní ṣe bóyá o lọ sórí òkè Èrìwò, o lọ sórí òkè Akínkẹ́mi. Èmi náà ti lọ àwọn orí òkè díẹ̀. Bẹ́ẹ̀ ni orí òkè dá láti lọ, ṣùgbọ́n kì í ṣe ìjọsìn ò ní ṣe pẹ̀lú orí òkè tó lọ sà. Ibi tá wà náà orí òkè ni, tí bó ń gbọ́ mi, ibi kan la wà ní studio, táwọn èèyàn wà pẹ̀lú wa ní studio, tá ń jọ ṣèsìn fún gbogbo ènìyàn lágbàáyé, orí òkè kan la wà yìí sà. Ṣùgbọ́n ìjọsìn ò ní ṣe pẹ̀lú orí òkè. Ìjọsìn tòótọ́ sí Ọlọ́run, bàbá mọ Ọlọ́run ní tòótọ́ o, kò ní ṣe pẹ̀lú orí òkè tàbí Jerúsálẹ́mù.
ẹ gbọ́ ohun tí Jésù sọ. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀. Ọ̀pọ̀ ẹ̀sìn lónìí ló ń sin ohun tí wọn kò mọ̀. Mo fẹ́ jẹ́ kí òye yí ọ lónìí gbangba pé o lè mọ Ọlọ́run alààyè tó dá ọ̀run àti ayé, o sì lè mọ̀ pẹ́kípẹ́kí tí o bá gba ohun tí mò ń sọ gbọ́ lóòrọ̀ yìí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀. Ohun tí ò ń sìn o gbọ́dọ̀ mọ̀, ẹni tí ò ń sìn o gbọ́dọ̀ mọ̀, torí o lè máa fún léèwọ̀, o lè máa sin ẹni tí o gbìyànjú àti wù. O fẹ́ ṣe ohun tó wù, o fẹ́ ṣe ohun tó fẹ́ràn, o dẹ̀ ló ń sìn, o sìn. Torí tó o bá ń sìn lóòótọ́ lọ́kàn àti lódodo, o máa ṣe ohun tó fẹ́ràn. Wà á máa gbìyànjú àti wù nínú ohun gbogbo. Ìhùwàsí rẹ, ìṣesí rẹ yóò máa wù, yóò máa dánú rẹ dùn, yóò máa dá lára yá. Bó bá ti rántí rẹ, inú rẹ yóò máa dùn. Bó wá pé lóòótọ́ ló ń sìn. Àwa ń sin ohun tí àwa mọ̀ nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá, ṣùgbọ́n wákàtí ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn olùsìn tòótọ́, àwọn tó bá jẹ́ olùsìn tòótọ́, kì í ṣe àwọn tó ń fẹnu wọn sìn, àwọn olùsìn tòótọ́ yóò máa sin Baba ní ẹ̀mí àti ní òtítọ́. Ẹni tó bá fẹ́ sin Baba, Ọlọ́run bàbá wa, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ó gbọ́dọ̀ ṣetán àti sìn ní inú ẹ̀mí àti ní tòótọ́, nínú òtítọ́. Nítorí irú wọn ni Baba ń wá kí ó máa sin òun. Ó túmọ̀ sí pé a lè rí àwọn tó ń sin Ọlọ́run nínú irọ́, lórí irọ́, nínú èké. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àwọn èèyàn bẹ́ẹ̀, kò nífẹ̀ẹ́ sí àwọn irú bẹ́ẹ̀. Àwọn yẹn ò mọ Ọlọ́run. Ìdájọ́ Bíbélì ni wípé àwọn tó bá ń sin Ọlọ́run nínú èké àti nínú irọ́ ṣíṣe, irọ́ pípa, èké ṣíṣe, wọn ò mọ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run fẹ́ràn sí, àwọn tí Ọlọ́run wá tó ń ṣàwárí wọn ní wákàtí yìí tí Jésù ti wá tó sì ti gòkè rí ọ̀run, tó wà níwájú Baba, tó ń ṣìpẹ̀ fún gbogbo wa. Àwọn tí Ọlọ́run Baba ń fẹ́ tó sì ń ṣàwárí, àwọn tí Ọlọ́run Baba fòǹtẹ̀lù wípé àwọn olùsìn mi rèé, àwọn tó ń sin Ọlọ́run nínú ẹ̀mí àti ní òtítọ́. Ẹsẹ̀ 15 yẹn kí ló sọ? Ó ní ẹ̀mí ni Ọlọ́run. Ẹni bá fẹ́ mọ Ọlọ́run máa jẹ́ ni ẹ̀mí. Òun la ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ohun ẹ̀mí ní gbogbo ìgbà tá bá péra jọpọ̀ gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí láti jọ́sìn sí Ọlọ́run. A máa gbé ìwé mímọ́ Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nípa ohun ẹ̀mí, a máa gbé síwájú, a bẹ̀rẹ̀ sí ní bára wa sọ kí a lè lóye ohun ẹ̀mí, torí pé a fẹ́ jọ́sìn sí Ọlọ́run ẹ̀mí nínú ẹ̀mí àti ní òtítọ́. Ẹ̀mí ni Ọlọ́run. Àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Èèyàn lè máa kọrin kó jẹ́ pé kì í ṣe pé ó ń sin Ọlọ́run. Àìmọye orin tí a ń pè lórin ẹ̀mí lónìí ló ti dorin ẹ̀fẹ̀, orin ẹ̀yẹ. Kò sí àtọ̀ nínú orin yẹn. Ṣọ́rọ̀ mi yé? Èèyàn lè máa kọrin orin ẹ̀mí kó máa kọ bí orin afẹ́, kí ó máa kọ bí orin tí wọ́n kọ déèyàn bá ń ṣe àsè. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀rẹ̀ orin ẹ̀mí ló kọ. Pàápàá lónìí a ti sọ orin ẹ̀mí bóyá ó jẹ́ orin ìyìn ni àbò orin ìjọsìn ni o. A ti sọ di ní ọ̀pọ̀ ìgbà, a ti sọ di orin afẹ́fẹ́, orin tá a fi ń dára wa lára yá. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀rẹ̀ Ọlọ́run la fẹ́ sìn, Ọlọ́run la fẹ́ yìn o, Ọlọ́run la fẹ́ jọ́sìn sí o. Ọlọ́run á dáríjì gbogbo wa. Kò sí ẹni tí ó jẹ̀bi ohun tí mo ń sọ yìí o. Nítorí pé òye Ọlọ́run òye wa dáadáa ni, torí pé a mọ Ọlọ́run pẹ́kípẹ́kí ni. Ẹ̀mí ni Ọlọ́run. Àwọn ẹni tí ń sìn kò lè ṣaláìsí nínú ẹ̀mí àti ní òtítọ́. Ẹ ó rí wípé ẹni tó bá máa sin Ọlọ́run ẹ̀mí, ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí àti nínú òtítọ́, kò sí nínú èké àbí nínú irọ́ láti sin Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ rí wípé ìfẹ́ tó yè kóró dá lé ìmọ̀ tó yè kóró. Ọlọ́run tó fẹ́ sìn á jẹ́ pé torí pé ó fẹ́ràn ẹ̀,
Ọlọ́run tó máa fẹ́ràn á jẹ́ pé torí pé o mọ̀ ò lè fẹ́ràn ẹni tó mọ̀ ò lè fẹ́ràn ohun tó mọ̀ ohunkóhun tó bá fẹ́ràn nítorí pé o mọ̀ nítorí ìfẹ́ wà ní ìpele ìfẹ́ tó yè kóró òun ní ìpele ìmọ̀ tó yè kóró ohun tó bá mọ̀ tó ní àrídájú ẹ̀ kó mọ̀ lóòótọ́ òun ló lè fẹ́ràn tàbí kó kórìíra èyí tó bá wá fẹ́ràn dáadáa nítorí pé ohun tó rí dájú nínú rẹ̀ ohun tó mọ̀ nípa rẹ̀ ó jẹ́ ohun tó tẹ́ ẹ lọ́rùn ó jẹ́ ohun tó dùn mọ́ ẹ nínú ó jẹ́ ohun tó fẹ́ràn sí bí ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn bí ọ̀rọ̀ ìjọsìn sí Ọlọ́run ṣe rí náà nìyẹn ó gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó tọ́ láti mọ Ọlọ́run kó lè fẹ́ràn rẹ̀ kó lè jọ́sìn sí kí ìjọsìn rẹ̀ sí Ọlọ́run kí ó lè ṣe ìtẹ́wọ́gbà ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú ìwé ìṣe àwọn àpọ́stélì yìí orí 17 yẹn Paul àpọ́stélì ó dé Áténì ibi tó ń pè ní Áténì ó sì wá rí tí àwọn tó wà ń bẹ̀ àwọn aráàlú Áténì yẹn tí wọ́n ń jọ́sìn sí oríṣiríṣi onírúurú ọlọ́run ẹ jẹ́ kí n sáré kà á fún wa torí àkókò wa ẹsẹ̀ 22 ìṣe àwọn àpọ́stélì orí 17 ẹsẹ̀ 22 yẹn kí n sáré kà á sísàlẹ̀ díẹ̀ ó ní Paul sì dìde dúró láàrin òkè Máàsì ó ní ẹ̀yin ará Áténì mo wòye pé ní ohun gbogbo ẹ kún fún onírúurú ìsìnjú nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo ohun wọn nì tí ẹ̀yin ń sìn mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀ èèyàn máa sin Ọlọ́run àìmọ̀ bí ó ṣeéṣe ọ̀pọ̀ ló ń sin Ọlọ́run tí wọn kò mọ̀ lónìí ẹni tó bá ń sin Ọlọ́run tí ó mọ̀ asán lórí asán ni ó ń ṣe lásán ni àní ṣe lásán o. ó ní mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí fún Ọlọ́run àìmọ̀ ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀ òun náà ni èmi ń sọ fún yín Ọlọ́run náà tí ó dá ayé àti ohun gbogbo tí ó ń bẹ nínú rẹ̀ òun náà tí ń ṣe Olúwa Ọlọ́run òun ayé kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ ọ̀pọ̀ nu wa lónìí ló jẹ́ wípé ilé yẹn gan ló jẹ́ wá lógún ju àwọn ènìyàn lọ irọ́ ni o Ọlọ́run ń gbénu lé inú àwọn èèyàn ló ń gbé inú wa lọ́lọ́run ń gbé o èèyàn lè kọ́ ilé fún Ọlọ́run ká kọ́lé ìjọsìn ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wípé tá a bá kọ́lé ìjọsìn fún àwọn olùjọsìn ni o fún àwọn olùjọsìn kó lè ní àǹfààní àti ìjọsìn sí Olúwa ní ọ̀nà tó yè koro níbi tó yè koro tí ò ní ohun tí ó máa ṣe kíni tí ó máa ṣe wọ́n ní bàìbàì tó bá wá bẹ̀ tí wọ́n á lè ní ìtura ara wa la kọ́lé fún kì í ṣe Ọlọ́run ń gbé nínú ilé tá a fojú rí inú ènìyàn Bíbélì ṣe sọ fún wa lọ́lọ́run ṣe kíni lẹ́yìn ọ̀run inú ènìyàn lọ́lọ́run tún ń gbé o òun ni Paul ń sọ fún wọn àwọn ará Áténì níbí ó ní kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sí bí ẹni pé ó ṣe aláìní nǹkan kan àwọn káàtì ẹ̀ máa jọ́sìn sí Olúwa lónìí bíi pé Ọlọ́run ṣe aláìní lọ́lọ́run wọ́n á máa ṣe Ọlọ́run bíi pé ó lè gba rìbá aláìní ni pé òǹgbẹ ọpẹ́ àbí òǹgbẹ èèyàn ó ti ń gbẹ tipẹ́ àbí nǹkan kan Ọlọ́run ó nílò nǹkan kan làwọn ṣe ń jọ́sìn sí bó bá ti ń ṣe bẹ́ẹ̀ ò mọ Ọlọ́run ni bó bá ti ń ṣe bẹ́ẹ̀ ìjọsìn rẹ̀ ò ṣètẹ́wọ́gbà àti rí káàkiri nínú Bíbélì èèyàn lè ṣe ìtọrẹ àánú èèyàn lè fi fún Olúwa èèyàn lè jọ́sìn sí Olúwa ó lè kọrin ó lè jọ́sìn ohun tó máa ń bà mí lẹ́rù nìyẹn kò túmọ̀ sí pé Ọlọ́run yóò tẹ́wọ́gbà á kò túmọ̀ sí pé Ọlọ́run yóò fòǹtẹ̀lú Ábẹ́lì àti Káínì wọ́n jọ́sìn sí Olúwa wọ́n rúbọ wọ́n gbé ẹbọ rúru wọn wá fún Ọlọ́run fẹ́ ti Ábẹ́lì ó kórìíra titi Káínì wàhálà bá dé Káínì ó pa àbúrò rẹ̀ ó pa Ábẹ́lì nítorí kó bínú gidigidi pé Ọlọ́run ò tẹ́wọ́ gba ohun tó ń gbé wá kó gbé wá ò nílò pé Ọlọ́run máa tẹ́wọ́ gbà ìwọ tó bá mú wá sínú ìjọ àwa tá kú mọ bó ṣe rí tẹ́wọ́ bá lò fún Olúwa ṣùgbọ́n Ọlọ́run tó mú wá fún gangan tó máa ṣèdájọ́ àlùfáà tọmọ ọjọ́ kò túmọ̀ sí bóyá ó tẹ́wọ́ gbà kò túmọ̀ sí bóyá ó fòǹtẹ̀lú kò túmọ̀ sí pé bó ṣe mú wáyé orí ojú rere gbà àbò ráàánú gbà irọ́
bó o bá gbìyànjú àti mọ Ọlọ́run kò sí ohun tó lè sọ. Ọ̀pọ̀lọpọ̀ a máa lé owó, wọ́n a máa lé mo fẹ́ di dogun, mo fẹ́ dọgbọ̀n, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, wọ́n á fi Ọlọ́run lẹ̀. Ohun tó bá ti jẹ́ tó Ọlọ́run, wọ́n á ní àwọn tí ẹ̀fẹ́ fetí gbọ́, wọn ò ní kọbi ara sí. Nígbà tí mò ń dàgbà, mo dàgbà sí the Apostolic Church Ìrànlógo, ìjọ àwọn òbí mi nìyẹn. Nígbà tí mò ń dàgbà, nígbà yẹn a rí àwọn kankan wọ́n á fẹ́ lu ìyàwó wọn torí pé wọ́n wá sí church. Àwọn kan fẹ́ lu àwọn ọmọ wọn torí pé wọ́n wá sí church, wọ́n wá sí ìjọ, pé wọ́n wá sin Ọlọ́run. Ìwọ tó jọkọ ó lọ bí kankan, afẹ́ nìkan ló ń ṣe, ṣùgbọ́n wàá máa lu ìyàwó rẹ tó ń gbàdúrà fún ẹ, tó ń sin Ọlọ́run. Wàá máa lu àwọn ọmọ tó wá sí ìjọ, tó ń gbàdúrà, tó ń gbìyànjú àti mọ Ọlọ́run, tí wọ́n fẹ́ dàlú láàmú, wọ́n fẹ́ di jàǹdùkú sí gboro, wọ́n fẹ́ di wọ̀bìà wọ̀líkì sí gboro, kọ́ máa rédíò òru kiri. Wọ́n fẹ́ mọ Ọlọ́run, wọ́n fẹ́ sin Ọlọ́run. Wàá máa lù wọ́n, wàá máa lé wọn ṣọ́ọ̀ṣì, wàá máa lé wọn jọ. Ọ̀pọ̀ ní wọn lónìí tá a bá gbúrò wọn nígbà tó ti dàgbà tó ti dọjọ́ alẹ́. Àwọn ọmọ tá a lé kúrò níwájú Olúwa tó bá ti lé ọmọ kúrò níwájú Olúwa, ọwọ́ èṣù ló lé sí. Èṣù á sọ ayé wọn dìdàkudà. Èṣù á fi wọ́n dààmú ẹbí, á fi wọ́n dààmú ìlú, á fi wọ́n dààmú gbogbo ènìyàn. Gbogbo ọmọ tá a lé kúrò níwájú Olúwa nígbà yẹn tá a mọ̀, gbogbo wọn ló dààmú ìlú, ló dààmú ẹbí. Gbogbo wọn kò sí ẹni tó bí wọn jèrè wọn torí a lé wọn kúrò níwájú Olúwa. Ohun tó léwu ni, tó lẹ́rù ni. Bí ènìyàn ò bá sọ fún ara rẹ̀ pé mo gbọ́dọ̀ mọ Ẹlẹ́dàá mi, mo gbọ́dọ̀ mọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Òun ni Bíbélì sọ fún wa lónìí. Òun ni Paul sọ fún àwọn ará Áténì níbí. Ló ń sọ fún wọn pé bẹ́ẹ̀ ni a kì í fi ọwọ́ ènìyàn sí bí ẹni pé ó ṣe aláìní nǹkan kan. Òun ni ó fi ìyè àti ẹ̀mí àti ohun gbogbo fún gbogbo ènìyàn. Ọlọ́run nìyẹn, òun ló ṣe gbogbo ẹ̀ o. Ó sì ti fi ẹ̀jẹ̀ kan náà dá gbogbo orílẹ̀-èdè láti tẹ̀dó sí ojú àgbáyé. Ó sì ti pinnu àkókò tí a yàn tẹ́lẹ̀ àti ààlà ibùgbé wọn, kí wọn kí ó lè máa wá Olúwa. Bóyá bí ọkàn wọn bá lè fà sí, tí wọ́n sì rí, ọkàn rẹ gbọ́dọ̀ fà sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ọkàn rẹ gbọ́dọ̀ fà sí Ọlọ́run. Tí wọ́n sì rí, bí ó tilẹ̀ ṣe pé kò jìnnà sí olúkúlùkù wa, kì í ṣe pé Ọlọ́run jìnnà, ṣùgbọ́n Ọlọ́run àìrí ni. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run wà pẹ̀lú wa, ó wà nítòsí wa. Ìwọ tó wà ní òpin ayé tó wà tó ń gbọ́ mi, Ọlọ́run wà nítòsí rẹ, ó ń gbọ́, ó ń rí ọ, kò jìnnà, ṣùgbọ́n Ọlọ́run àìrí ni. Ó fẹ́ kó mọ̀ ọ́ ní Ọlọ́run, ó fẹ́ kó dá a mọ̀ ní Ọlọ́run, ó fẹ́ kó súnmọ́ pẹ́kípẹ́kí ní Ọlọ́run. Ẹlẹ́dàá tó fẹ́ràn ẹ̀dá rẹ̀ ni. Gbogbo ohun tó ṣe ló fẹ́ràn. Ẹ bá ka ìwé Genesis, ó ní gbogbo ohun tó Ọlọ́run dá dáradára ni. Ohun tó sì dá tó jẹ́ orí ohun gbogbo tó dá ní ènìyàn. Nígbà tí Ọlọ́run wo ènìyàn náà, ó rí pé dáradára ni ohun tó ṣe. Nítorí náà àwa tó dá ní àwòrán ara rẹ̀, tó dá wa ní àwòrán ara rẹ̀, ó rí pé dáradára ló dá wa náà. Nítorí náà ó fẹ́ràn wa gidigidi. Ó sì fẹ́ ká mọ̀ ní Ọlọ́run. Ó fẹ́ ká mọ̀ ní Ọlọ́run. Tó o bá jọ́sìn sí Ọlọ́run, o gbọ́dọ̀ mọ̀ Ọlọ́run tó ń jọ́sìn sí o. O gbọ́dọ̀ mọ̀ dáadáa, kó mọ̀ pẹ́kípẹ́kí. Tí o bá fẹ́ kí ìjọ́sìn rẹ kó ṣètẹ́wọ́gbà, tí o bá fẹ́ kí ìjọ́sìn rẹ kó má mú ibi wá bá ọ, o gbọ́dọ̀ mọ̀ Ọlọ́run. Mo sọ nínú ìsìn àkọ́kọ́ tá kọ́kọ́ ṣe ní èdè Gẹ̀ẹ́sì pé ní ìgbà àtijọ́, mo mọ̀ pé àwọn kan yìí ṣe lónìí o, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ pàápàá ní gbangba. Ní ìgbà àtijọ́, nígbà tí àwọn baba ńlá baba máa ń ṣe àbọrúbọyè o, àbọ̀ ṣíṣe tí wọ́n máa ń sin òrìṣà. Pàápàá wa tá wà ní Áfíríkà, tá wà Nàìjíríà, ó fẹ́ já sí pé gbogbo ìdílé, gbogbo ẹbí, gbogbo agboolé ló ní òrìṣà tí wọ́n ń sìn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàgbọ́ tó gbọ́ ọkàn gbogbo wa là lọ́wọ́ èrí òrìṣà. Ṣùgbọ́n nígbà tí wọ́n yìí ń sin òrìṣà, bẹ́ẹ̀ ni pàápàá ní Áfíríkà, ní Nàìjíríà, a máa rí wípé àwọn òrìṣà kọ̀ọ̀kan, àwọn ọlọ́run kéékèèké yẹn, àwọn òrìṣà yẹn ló ní ojúbọ. Gbogbo ojúbọ òrìṣà yẹn ló léèwọ̀. Ó lóhun tó gbọ́dọ̀ mú wá, ó lóhun tó ò lè mú wá. Ó lè ní òun sin Ògún, kó mú ohun tí Ògún ò fẹ́. Ó lè ní òun sin Ọ̀ṣun, kó mú ohun tí Ọ̀ṣun ò fẹ́ wá fún. Tó bá ti mú èèwọ̀ òrìṣà yẹn wá sójúbọ rẹ̀, ó lè ṣekú pa lójijì.
àwọn ẹ̀mí kẹ́mí tó ń ṣàkóso òrìṣà yẹn tó ń pè lọ́lọ́run kéèké ó lè ṣekú pààyàn lójijì. Pàápàá bó ṣe ń ṣèkà fáwọn ẹlòmíì nígbà yẹn o láyé àtijọ́ yẹn ni wípé wọ́n á sọ wípé ẹni báyìí àbí ẹbí báyìí ló ní ká fún ẹ ní ẹbọ yìí o, wọ́n sì mọ̀ pé èèwọ̀ ọ̀nà fẹ́ gbé fún. Wọ́n á dárúkọ ẹni yẹn pé òun ló gbé ẹ̀bùn yìí wá fún ẹ gẹ́gẹ́ bí ẹbọ pé kó gbà. Wọ́n á ti wá gbé èèwọ̀ yẹn wá, kí ni wọ́n gbìyànjú àti ṣe? Wọ́n fẹ́ fi ẹbí yẹn gégùn, wọ́n fẹ́ fi ẹni yẹn gégùn, wọ́n fẹ́ kí òrìṣà yẹn kó bẹ̀rẹ̀ sí náà bá ẹni yẹn jà, kó bẹ̀rẹ̀ sí ní bá ẹbí yẹn jà, kó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ní jàǹbá. Wọ́n á fún léèwọ̀. O ò lè sin ohun tí ò bá mọ̀, o ò lè jọ́sìn sí ohun tí ò bá mọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa pé Ọlọ́run àìmọ̀, Ọlọ́run àìmọ̀, Ọlọ́run tòótọ́, Ọlọ́run alààyè, ó ní wọ́n pè lọ́lọ́run àìmọ̀ níbí. Ọlọ́run alààyè ó fẹ́ di mímọ̀, ó ti sì gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run mímọ̀. Ọlọ́run ní pé ẹ̀mí ni òun, ẹ̀mí ni Ọlọ́run. Gbogbo olùsìn, àwọn tí ó sìn, wọ́n gbọ́dọ̀ sìn nínú ẹ̀mí àti lótìtọ́. Ó túmọ̀ sí wípé wọ́n gbọ́dọ̀ mọ Ọlọ́run kọ́mọ òtítọ́ tó ní ṣe pẹ̀lú Ọlọ́run àti bí a ṣe ń sìn. Wọ́n sì gbọ́dọ̀ mọ̀ wípé inú ẹ̀mí ló gbọ́dọ̀ ti wá. A gbọ́dọ̀ sí Ọlọ́run tọkàntọkàn. Ọlọ́run tó bá sí tó bá sí ní tọkàntọkàn, o ò tí ì ṣetán àti sìn o. Ìsìn rẹ kò tí ì ṣe ìtẹ́wọ́gbà. Ìsìn rẹ ò tí ì ṣe ìtẹ́wọ́gbà o. Jẹ́ kí n ka ìwé Róòmù kìíní fún wa. Kábẹ̀sì ní fi yé wa wípé kí ni ìdí tí Ọlọ́run ṣe rí wípé a gbọ́dọ̀ mọ òun. A gbọ́dọ̀ mọ òun. Bí ó tilẹ̀ jẹ́ pé àìrí ni, Ọlọ́run àìrí ni, ṣùgbọ́n ó fẹ́ ká mọ̀. Ó fẹ́ ká yẹ kí ni? Ó fẹ́ ká mọ̀, ká lè sìn dájú. Róòmù orí kìíní ẹsẹ̀ 22 yẹn ká sáré kà á dé ìsàlẹ̀ díẹ̀. A máa rí níbí báyìí. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run. Báwo ló ti fẹ́ wà bí Ọlọ́run tó mọ̀? O lè wà bí ẹgbà tó mọ̀. Ìwọ tó bá mọ̀ dáadáa la mọ̀ tó fẹ́ àti ohun tó fẹ́. Tó bá mọ̀ tó fẹ́, tó mọ̀ tó fẹ́, báwo ló ti fẹ́ mọ̀ pé ohun tó ń ṣe ẹ gan ó ń bínú àbò múnú ẹ̀dùn? Àwọn kọ́ Ọlọ́run kì í bínú, kí ló dé? Ọlọ́run tó dá ènìyàn máa bínú. Ó dàbí ìgbà tí ìwé mọ́ sọ pé ẹni tó dá etí alẹ́ ṣaláì máa gbọ́, ẹni tó dá ojú alẹ́ ṣaláì máa ríran, ẹni tó dá ẹnu alẹ́ ṣaláì máa sọ̀rọ̀. Òun ló dá gbogbo tó dá dáadáa, tó dá sí àwa, tó wá tọ́ka sí wa rí, kò tọ́ka sí igi, kò tọ́ka sí òkun, kò tọ́ka sí ilẹ̀, kò tọ́ka sí òkè. Ó tọ́ka sí ènìyàn wípé àwọn ènìyàn yìí ni mo dá ní àwòrán ara mi, kí wọ́n máa jọ́sìn sí mi, kí wọ́n máa fi ògo fún mi, kí wọ́n máa fi ìyìn fún mi. Ẹni tó wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀, tí a sì bá ara wa wípé ó ní àwọn nǹkan tó máa ń wú wa lórí, ó ní àwọn nǹkan tó máa ń bà wá nínú jẹ́, ó ní àwọn nǹkan tó máa ń múnú wa dùn, ó ní àwọn nǹkan tó máa ń mú wa bínú. Tí Ọlọ́run yẹn la rò wípé kò sí nǹkan kan tó ń mú bínú, kò sí nǹkan kan tó ń bà nínú jẹ́, à ń tọ́ra wa ni. Àwọn nǹkan kan wà tó ń bà nínú jẹ́, àwọn nǹkan kan wà tí ò kí ń múnú ẹ̀dùn. Òun ni ìwé mọ̀ ń sọ fún wa bíbáyìí. Ó ní nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run. Ó bá máa fèrè títú fọ̀rọ̀, ó bá máa fi fún Olúwa, pé wọ́n lòun fi fún Olúwa jù nínú ìjọ. Bá a ṣe jẹ́ ìjọ orí afẹ́fẹ́ yìí, pé wọ́n lòun fún wa lówó jù. Tó bá ní àìwà bí Ọlọ́run lára, òun kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run nìyẹn. Kò sí pásítọ̀ tó lè gbà lọ́wọ́ ìbínú Ọlọ́run. Pásítọ̀ gan ó gbọ́dọ̀ gbìyànjú wípé Ọlọ́run ò bínú sí. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. Ó jẹ́ ènìyàn tó ti fi ayé rẹ̀ fún Jésù, ó gbọ́dọ̀ ní àìṣòdodo lára, ó gbọ́dọ̀ jẹ́ olódodo. Mo fẹ́ràn ọ̀rẹ́ mi kan tá a jọ dàgbà, a máa pè ní olódodo. Orúkọ ẹ̀ àtẹ̀mọ́ lórí débi wípé àtẹ̀mọ́ lórí débi wípé dòní olónìí kò lè gbàgbé. Ó jẹ́ orúkọ àpèsọ ẹ̀. Tá a bá ti wà láàrin ara wa, olódodo, gbogbo àwọn ènìyàn tó mọ̀ páńpẹ́ wa àti pé olódodo wa mọ̀ pé òun là ń pè bẹ́ẹ̀. Gbogbo onígbàgbọ́ ló gbọ́dọ̀ jẹ́ olódodo, torí pé ìbínú Ọlọ́run wà lórí àìṣòdodo ènìyàn. Ó ní àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ irú èèyàn bẹ́ẹ̀. Máa gbọ́n tó sọ. Nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn. Nítorí Ọlọ́run ti fi hàn fún wọn. Ọlọ́run fi hàn fún ẹ, ó fi hàn fún èmi náà. Ṣebí wọ́n lọ́ngbà tó bá ara rẹ láyé, orí pé wọ́n kọ́ ló dára rẹ. Nígbà tó dáyé, orí àwọn òbí rẹ, orí gbogbo ohun tí Ọlọ́run ṣe sínú ayé, orí afẹ́fẹ́ tó ń fẹ́, orí èmi tó ń, orí pé wọ́n kọ́ ló dá. Ẹnìkan wà tó dá o, kò ń ṣe ìjàmbá o. Àwọn kan ní pé ìjàmbá ni àjọ tí a ti wà láyé. Ìwọ náà ṣe rí ìjàmbá omi àti iyẹ̀pẹ̀ kó dé èèyàn.
ó ṣe rí ìjàmbá omi àti ẹ̀pẹ̀ kó déyàn kò ń ṣe ìjàmbá ẹnìkan ló pò pọ̀ ló dá ẹnìkan ló dá wa ẹnìkan ló dá gbogbo ohun tá à ń fojú rí yìí a gbọ́dọ̀ gbà fún Ọlọ́run ẹni tí ò bá gba tẹlẹ́dá gẹ́gẹ́ bí ẹ̀dá yóò gba kodoro bẹ́ẹ̀ ni ó ní ohun tó sọ níbí ó ní nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé a rí wọn gbangba àwọn tó farasin àwọn ohun àrí yẹn ó ní a rí wọn gbangba à ń fi òye ohun tí a dá mọ̀ ọ́ òye ohun tí a dá la fi mọ̀ ọ́ pé òun ló dá okun òkàn dédé wà kó níbi tó ti ń ṣàn kó níbi tí ò lè ṣàn kọjá Ọlọ́run ló dá ló fi síbẹ̀ òṣùpá ò dédé máa wà lókè lálẹ́ kí òòrùn máa wà lókè kó máa tàn lójúmọmọ torí òṣùpá àti òòrùn la fi mọ ojú ọjọ́ àti alẹ́ bí ilẹ̀ bá ṣú kò dédé wà bẹ́ẹ̀ ẹnìkan ló dá ẹnìkan ló ṣe bẹ́ẹ̀ ẹni là ń pè ní Ọlọ́run alààyè tó dá ohun gbogbo ẹlẹ́dàá ohun gbogbo bẹ́ẹ̀ ni ó ní nínú ohun tí ó dá la fi mọ̀ ọ́n àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé kí wọn kí ó lè wà ní àìríwí kò sí àwáwí bí ẹni tó bá sọ pé kò sí Ọlọ́run ìwé mọ́ sọ pé aṣiwèrè lẹ́nikẹ́ni tó bá ní kò sí Ọlọ́run kò sáwáwí fún wa sà yẹ ká ẹsẹ̀ bíi méjì sí àbí ẹsẹ̀ kan sí ó ní nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run wọn kò yìn lógo bí Ọlọ́run wọn kò yìn lógo bí Ọlọ́run ìwé ẹ̀dá tó tiẹ̀ jí lówùrọ̀ tó lè sọ pé ẹlẹ́dàá mi tó jí mi lónìí ó ṣe wọn yìn lógo bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ torí wọ́n jẹ́ aláìmoore ni wọn ò ṣe tán àti gba Ọlọ́run ní Ọlọ́run wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n wọ́n di asán nínú ìrònú wọn ní ibi tí ìṣòro wọn wà bí ìṣòro ènìyàn bá bẹ̀ láti inú ìrònú rẹ̀ yóò nira fún ẹni ẹ láti rí ìdáǹdè mo pa láṣẹ fún gbogbo ọkàn tó ń gbọ́ mi ìrònú rẹ lórúkọ Jésù kò ní di ìṣòro mọ́ ẹ lọ́wọ́ ó ní àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé kí wọn kí ó lè wà ní àìríwí nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run wọn kò yìn lógo bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n wọ́n di asán nínú ìrònú wọn a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn ọkàn rẹ̀ ò ní ṣókùnkùn àwọn tí ò mọ Ọlọ́run ni Ọlọ́run mú kí ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn yẹn Ọlọ́run àìrí báwo la ṣe lè mọ̀ ká lè mọ̀ pẹ́kípẹ́kí nítorí ẹ̀mí ni Ọlọ́run ó sì ṣàwárí ìdàpọ̀ mímọ́ pẹ́kípẹ́kí pẹ̀lú wa a gbọ́dọ̀ mọ Ọlọ́run tí a ń jọ́sìn sí òun ló máa mú mi wọnú ìwé Àìsáyà ohun tí ìwé Àìsáyà sọ fún wa Àìsáyà orí 55 5 jẹ́ kí n kà láti ẹsẹ̀ kìíní ó ní ìjẹ́ gbogbo ẹni tí ò gbẹ́ngbẹ́ ẹ wá síbi omi àti ẹni tí kò ní owó ẹ wá ẹ rà kí ẹ sì jẹ lóòótọ́ ẹ wá ẹ rà ọtí wáìnì àti wàrà ó ní kẹ́ ẹ rà ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé ọ̀pọ̀ ìgbà la ń rò wípé bí èèyàn ó bá ga yóò san ìdíyelé bí èèyàn ó bá làlúyọ yóò san ìdíyelé bí èèyàn ó bá ṣe gbá bí ó bá ṣàwọ yóò sanwó yóò san ìdíyelé kò sí ọ̀fẹ́ nílùú ọ̀fẹ́ òun ni ìwé mọ́ ṣe sọ ní gbogbo ọgbà wípé ìgbàlá wà nípa orí ọ̀fẹ́ àti nípa ìgbàgbọ́ àwọn nǹkan kan wà tí Ọlọ́run ti ṣe lọ́fẹ̀ẹ́ lófò fún wa àmọ́ bàbá tiẹ̀ mú owó wá tí a mú ìdíyelé kan wá ó ní pé kí ẹ wá pẹ̀lú òǹgbẹ àwọn tó ń pòǹgbẹ fún Ọlọ́run àwọn tí ebi Ọlọ́run ń pa wọ́n àwọn tó ń rí Ọlọ́run gẹ́gẹ́ bí ìtẹ́lọ́rùn ọkàn wọn àwọn tó ń ṣàwárí ẹ̀ àwọn tí ó ń fi ọkàn ṣàfẹ́rí ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a kà lẹ́ẹ̀kan yẹn nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì àwọn tí ọkàn wọn ń fà sí ó ní òǹgbẹ yẹn òun náà ní ìdíyelé tó tó tí ó tọ́ láti rà ọtí wáìnì àti wàrà ó ní nítorí kí ni ẹ ṣe ná owó fún èyí tí kìí ṣe oúnjẹ àti làálàá yín fún èyí tí kìí tẹ́ni lọ́rùn ní gbígbọ́ ẹ gbọ́ tèmi kí ẹ sì jẹ èyí tí ó dára sì jẹ́ kí inú yín dùn nínú ọ̀rá ẹ
tẹ́tí lélẹ̀ kí ẹ sì wá sọ́dọ̀ mi, ẹ gbọ́, ọkàn yín yóò sì yè, èmi ó sì bá yín dá májẹ̀mú àìnípẹ̀kun, àní àánú Dáfídì tí ó dájú. Kíyèsí, èmi ti fi òun fún àwọn ènìyàn fún ẹlẹ́rìí, olórí àti aláṣẹ fún àwọn ènìyàn. Gbogbo wa tá a dọ́dọ̀ Ọlọ́run tá a fàyè wa fún Jésù, bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi ó di ẹ̀dá titun. Kíyèsí, ohun gbogbo ti kọjá lọ. Ìwọ tí o bá di ẹ̀dá titun tó fàyè rẹ fún Jésù, ohun tó máa kọ́kọ́ ní ìrírí ẹ̀ ní agbára ẹ̀mí mímọ́. Ó ní Iṣẹ́ àwọn Apọ́sítélì orí kìíní ẹsẹ̀ kẹjọ ẹ sọ wípé àwọn ò gba agbára nígbà tí ẹmu bá kíni bá bà lé wa, a ó sì wá jẹ́ ẹlẹ́rìí fún Kristi láti Jerusalem lọ Juda lọ Samaria títí dé òpin gbogbo àgbáyé. Tá a bá ti di ẹlẹ́rìí Kristi, tá a bá wá gbìyànjú tá a ń pòǹgbẹ fún Ọlọ́run láti mọ Ọlọ́run dáadáa, ọ̀pọ̀ ènìyàn yóò rí àpẹẹrẹ Ọlọ́run rere nínú ayé wa, wọn ò rí ìwà Ọlọ́run nínú ayé wa. Nípa bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé a bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, Ọlọ́run yóò fi wá ṣe olórí. A ó rí àwọn tí ó máa tẹ̀lé wa torí pé wọ́n rí àpẹẹrẹ Ọlọ́run rere nínú ayé wa. Tá a bá jẹ́ olórí tán, Ọlọ́run yóò tì wá rí wípé òǹgbẹ wa ń jinlẹ̀ sí fún Ọlọ́run, ọkàn wa fà sí Ọlọ́run, à ń gbìyànjú àti mọ Ọlọ́run sí, torí pé ìmọ̀ Ọlọ́run ló ń bí ìmọ̀ Ọlọ́run. Ìwọ tó o bá mọ Ọlọ́run ní tòótọ́, ìmọ̀ yẹn máa bí òǹgbẹ láti mọ Ọlọ́run sí nínú rẹ, yóò máa mú kí ọkàn rẹ kí ó máa fà sí Ọlọ́run. O Dáfídì ló sọ nínú orin Dáfídì 42 yẹn, ó ní bí agbọ̀nrín ọkàn mi fà sí Ọlọ́run, ó ń ṣàfẹ́rí Ọlọ́run bí agbọ̀nrín ṣe ń ṣàfẹ́rí ipa odò, bí ó ṣe ń ṣàfẹ́rí ipa odò tó ṣe ń fà sí ipa odò, bẹ́ẹ̀ ni ọkàn mi fà sí Ọlọ́run. Mi ìfẹ́ ṣe fún wa, ó sọ bẹ́ẹ̀. Nítorí náà, nípa àánú Ọlọ́run tí Ọlọ́run pè ní àánú tó dájú ti Dáfídì, àmọ́ Dáfídì mọ Ọlọ́run dáadáa. Ó ní pé tó bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí fún Ọlọ́run, ẹlẹ́rìí fún Kristi nítòótọ́, yóò sọ ọ́ di olórí. Nígbà tó bá sọ ọ́ di olórí tó tẹ̀síwájú nínú ẹ̀rí rere rẹ fún Ọlọ́run, yóò wá sọ ẹ́ di aláṣẹ. Bí ìrìn àjò ẹ ṣe máa rí nìyẹn. Nítorí wípé ohun méjì la lè fi mọ Ọlọ́run pẹ́kípẹ́kí tí mo fẹ́ sọ. Àkọ́kọ́ ni wípé a máa mọ Ọlọ́run nípa èrò Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ń ronú èrò inú rẹ̀ fún wa, òun ló máa mú ká fi lè mọ Ọlọ́run. Èkejì ni wípé a máa mọ Ọlọ́run pẹ́kípẹ́kí nípa ohun tí Bíbélì pè ní ọ̀nà Ọlọ́run tàbí ìṣe Ọlọ́run, bó ṣe ń ṣe nǹkan, ọ̀nà tó là sílẹ̀ tí a mọ̀ ní ọ̀nà ìyè àti ọ̀nà òdodo. Bí a ṣe máa mọ Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n ọ̀nà ìyè, ọ̀nà òdodo yìí, ọ̀nà tó farasin ni, kò ń ṣe ọ̀nà tó wà ń gbangba. Ó farasin ni, agbépamọ́. Olóṣìṣẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò lè dúró de Olúwa torí wọn mọ ọ̀nà tọ́lọ́run fẹ́ gbà yanjú ọ̀rọ̀ wọn, wọn mọ ibi tọ́lọ́run fẹ́ gbà wá, wọn mọ tó fẹ́ ṣe. Ọ̀nà Ọlọ́run jẹ́ ọ̀nà tí ó farasin, kò sí gbangba. Ọlọ́run fún ara rẹ̀ ló máa fi ọ̀nà rẹ̀ hàn ènìyàn. Ọlọ́run fún ara rẹ̀ ló máa fi ọ̀nà ìyè hàn gbogbo wa. Ó sì ti fi hàn wá nípa Kristi. Ó ló máa fi ọ̀nà ìyè yìí tí a ń pè ní ọ̀nà òdodo ló máa fi hàn gbogbo wa. Ìwé mọ́ sọ wípé ọ̀nà kan wà tó dára níwájú ènìyàn ṣùgbọ́n ó là sí ìparun. Kì í ṣe nípa ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nìkan. Ó ní ṣùgbọ́n ọ̀nà tóóró kan tó wà tó jẹ́ ọ̀nà ìyè, torí pé ọ̀nà yẹn kò gba nǹkan mìíràn yàtọ̀ sí pé ohun tọ́lọ́run fẹ́ ló gbà ń bẹ̀, ohun tọ́lọ́run fẹ́ nìkan ló lè gbàbẹ̀ kọjá. Nígbà tí olórí aláṣẹ tó lówó gan yẹn, ọ̀dọ́ yẹn tó tọ̀ Jésù wá pé kí ni mo lè ṣe, ẹni rere, olùkọ́ rere, kí ni mo lè ṣe láti rí ìyà nípẹ̀kúngbà? Ó sọ pé kó lọ pa òfin mọ́, ní gbogbo òfin mo ti pamọ́. Ó ní lóòótọ́ ó pa òfin mọ́, ṣùgbọ́n ó ní nǹkan tó kù ọ́ kù. Ó ní lọ ta ohun gbogbo tó o ní. Èmi ò tí ì rí àwọn ọlọ́rọ̀ ìsìn yìí o, àwọn tó pera lọ́lọ́rọ̀ ní Olúwa nísìnyí, tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ohun Olúwa yẹn pé lọ ta ohun gbogbo tí o ní kí o sì máa tẹ̀lé mi. Lọ tà, kí ebi kò tà nìkan, lọ fún àwọn tí ò ní kí o wá gbáradì kó máa tẹ̀lé mi. Ẹnìkan tó tá mọ̀ wípé ó jọ̀wọ́ ohun ìní rẹ̀ ní ayé tá wà ní lónìí ní Bill Gates. Ó ló jọ̀wọ́ ohun ìní rẹ̀ fún àṣẹ ìdájọ́ ohun ìní rẹ̀ ni, ó jọ̀wọ́ ìdájọ́ ohun rẹ̀, ó ní kó máa fi fún àwọn aláìní, kó máa fi ṣe ìgbìyànjú
ọ̀rọ̀ ètò àlàáfíà àti ohun gbogbo fún àwọn aláìní pàápàá ní ilẹ̀ àwọn èèyàn dúdú bí Gates nìkan la rí ìkàpọ́ṣe àti ìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá àwọn tó mọ Ọlọ́run tó gbọ́ ohùn Olúwa bí ohùn Olúwa ṣe kọ sí arákùnrin pé lọ ta ohun gbogbo tó o ní kó lọ fún àwọn aláìní kó wá máa tẹ̀lé mi bí wọ́n sọ wípé nítorí pé ó ní ọ̀rọ̀ púpọ̀ ohun tó gbọ́ ó bà á nínú jẹ́. Jésù wá kọjú sí àwọn ọmọ yìí ó ní yóò nira fún màálù láti gba kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálù láti gba ojú abẹ́rẹ́ àmì yóò rọrùn fún kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí màálù láti gba ojú abẹ́rẹ́ kọjá ju fún ọlọ́rọ̀ láti ṣe kíni láti jogún ìjọba ọ̀run. Ọ̀rọ̀ dẹ̀ ni wọ́n ń lé láyé ń tiẹ̀, owó àti ọ̀rọ̀ ni wọ́n ń lé. O rántí wípé ọ̀rọ̀ lè gba ìjọba ọ̀run lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ dá o ṣùgbọ́n ayé ló mọ̀. Ayé ló mọ̀, owó dá, ayé ló mọ̀. Gbogbo ohun tọ́rọ̀ lè ṣe tówó lè ṣe ayé ló mọ̀. Pàápàá tó bá pé ara rẹ nìkan ló ń lò ó fún, o lò láti fi tọ́jú àwọn aláìní, o lò láti fi ní ìṣefólúwa, láti fi máa mú iṣẹ́ Olúwa tẹ̀síwájú, láti máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kó máa mọ Ọlọ́run, kó máa fàyè wọn fún Jésù, láti mú kí iṣẹ́ Ọlọ́run níbi tá a ti tẹ̀dó rẹ̀ sí tẹ̀síwájú. O lò bẹ́ẹ̀, o kàn ń lò fún ara rẹ nìkan láti gbádùn ayé rẹ nìkan. Ayé yìí ló mọ̀, yóò gba ìjọba ọ̀run lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ tá a bá ti fi fọ́lọ́run yóò gba Ọlọ́run lọ́wọ́ ènìyàn. Bẹ́ẹ̀ ni, kò ní jẹ́ kí ènìyàn ní Ọlọ́run mọ́. Ohun méjì la fi lè mọ Ọlọ́run pẹ́kípẹ́kí ní ọ̀nà tó lè yé gbogbo ènìyàn, ò bá jẹ́ ọmọdé ò bá jẹ́ àgbàlagbà. Àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ dìrọ̀ mọ́ èrò Ọlọ́run bí Ọlọ́run ṣe ń ronú. Èkejì ni pé o gbọ́dọ̀ dìrọ̀ mọ́ ọ̀nà Ọlọ́run bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì yìí fún wa ní Isaiah tá a wà yẹn. Isaiah tá a wà yẹn nípa èrò Ọlọ́run. Ó ní wípé nítorí èrò mi kì í ṣe èrò yín. Ṣó wà níbi tí wọ́n náà ń tẹ́jú sínú Bíbélì yẹn. Isaiah 55 ẹsẹ̀ 8 àti 9. Nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Ìwọ tí o bá fẹ́ mọ Ọlọ́run, ò ní ronú bí ènìyàn. O máa gba èrò Ọlọ́run gbọ́, o máa gbàgbọ́ láti dìrọ̀ mọ́ èrò Ọlọ́run. O máa gba ara rẹ láàyè láti dìrọ̀ mọ́ èrò Ọlọ́run àti láti dìrọ̀ mọ́ ọ̀nà Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan, bí o ṣe ń ronú, o máa ṣàṣẹ̀gbẹ́ èrò ènìyàn, ọ̀nà ènìyàn. Ó ní bí àwọn ènìyàn náà ṣe ń ṣe nǹkan wọn, àwa tá a jẹ́ ènìyàn nípa ti ara, ohun tó bá jẹ́ nípa ti ara ó ní bá ṣe ń ṣe. Ṣùgbọ́n a bá sọ nípa ohun ti ẹ̀mí, ohun tó ní ṣe pẹ̀lú ìjọba ọ̀run, pàápàá àwa tá a ti fàyè wa fún Jésù, tá a ti jẹ́ ẹ̀dá titun ní Kristi, àwa ẹni ẹ̀mí. A gbọ́dọ̀ mọ̀ wípé bá a bá fẹ́ mọ Ọlọ́run pẹ́kípẹ́kí, tí a bá fẹ́ kí ìjọsìn wa ojoojúmọ́ kí ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, kó lóòótọ́ Ọlọ́run nínú, a gbọ́dọ̀ gbìyànjú láti dìrọ̀ mọ́ èrò Ọlọ́run nínú ọkàn wa àti ọ̀nà Ọlọ́run. Èrò Ọlọ́run gbọ́dọ̀ di èrò wa. Bẹ́ẹ̀ ni, bọ́lọ́run ṣe ń ronú gbọ́dọ̀ di bí àwa náà ṣe ń ronú. Ọ̀nà Ọlọ́run gbọ́dọ̀ di ọ̀nà wa. Bọ́lọ́run ṣe ń ṣe ìkan, ó gbọ́dọ̀ jẹ́ bí àwa náà ṣe ń ṣe ìkan. Bó tilẹ̀ jẹ́ pé èrò Ọlọ́run ga ju èrò ènìyàn lọ, ọ̀nà Ọlọ́run sì jẹ́ kíni, ó ga ju ọ̀nà ènìyàn lọ. Síbẹ̀ ó sọ fún wa wípé bí a bá fẹ́ mọ òun, torí pé o ò lè mọ ènìyàn láì ṣe pé o mọ èrò ọkàn rẹ̀. Ẹ mọ̀ wípé àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní pé ìwà jọ̀wà ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Báwo ni ìwà ṣe jọ̀wà? Nítorí pé ìrònú wọn kan ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì ló fi yé wa wípé ìrònú wa gbọ́dọ̀ jọ kan. Ẹ máa rí àwọn onígbàgbọ́ lónìí, ìrònú wa ò jẹ́ kan, bá a ṣe ronú yàtọ̀, èrò wa ò jẹ́ kan. Àwọn kan ní pé nítorí ẹ̀yà báyìí ni mo ṣe wá ẹ̀yà. Kò sí tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà nínú Kristi mọ́. Tó bá ti di ẹ̀dá titun nínú Kristi, kò sí tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà. Ìdí tí ẹ̀yà rẹ ṣe ń farahàn ní wípé o ò gba èrò Ọlọ́run láàyè, o ò gba ìrònú Ọlọ́run láàyè. Ó lè yẹ pé bá a bá rí ẹ̀yà rẹ la kọ́kọ́ rí ká tó rí ọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Jésù ló yẹ ká kọ́kọ́ rí lára rẹ. Bó o bá gba èrò Ọlọ́run láàyè, tó bá gba ìrònú Ọlọ́run láàyè, Jésù ló yẹ ká kọ́kọ́ rí lára rẹ. Èrò rẹ̀ ló yẹ ká kọ́kọ́ rí lára rẹ. Kì í ṣe wípé a máa kọ́kọ́ rí ẹ̀yà ibi tó ti wá. Bẹ́ẹ̀ ni, ìwà ibi tó ti wá, a níbi tá a tún máa ń bínú gan ni, irọ́ ni, o ò tí ì mọ Ọlọ́run ni. O lè máa fèrè fọ́, eléyìí ò ní í ṣe pẹ̀lú èèyàn tó ń fèrè fọ́. Irọ́. O lè máa gbìyànjú láti máa fi ẹ̀bùn ẹ̀mí hàn. Irọ́. O gbọ́dọ̀ ní èso ẹ̀mí.
èso ẹ̀mí ni ìwà bí Ọlọ́run, òun ló fìdí ìwà bí Ọlọ́run múlẹ̀. Èso ẹ̀mí ló fìdí òdodo Kristi nínú ayé rẹ ló fi múlẹ̀. Èso ẹ̀mí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ sí Ọlọ́run àti sí ènìyàn. Torí tó bá fẹ́ Ọlọ́run wá fẹ́ ènìyàn. Tí o bá dẹ̀ fẹ́ ènìyàn, á rọrùn fún ọ láti fẹ́ Ọlọ́run. Torí pé bí Ọlọ́run bá ṣe ń fi ara rẹ̀ hàn, ohun tó ń rí tó sì ń mọ̀ nípa Ọlọ́run yóò mú kí ìfẹ́ Ọlọ́run nínú ọkàn rẹ kó jinlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Òun ló ṣe jẹ́ pé ohun tó máa fẹ́ fi ayé rẹ̀ ṣe ni gbogbo ohun tó tẹ́ Ọlọ́run lọ́rùn. Wá fẹ́ wo Ọlọ́run, wá fẹ́ pọ́n Ọlọ́run lé pẹ̀lú ayé rẹ̀, pẹ̀lú ohun ìní rẹ̀, pẹ̀lú ohun gbogbo. O ní máa bá wọn wà ní àríyànjiyàn lórí afẹ́fẹ́ àti àbí níbi gbogbo pé àwọn ilé tó ń ṣẹlẹ̀, àwọn ilé tó ń ṣẹlẹ̀ fọ́lọ́run, kẹ́kẹ́ ṣẹlẹ̀ fọ́lọ́run. Irọ́, ìwọ tó bá fẹ́yàn tọkàntọkàn, tó fẹ́yàn pẹ̀lú àrídájú ọkàn, gbogbo nǹkan ló máa fi fẹ́ ẹ. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ká ka ẹsẹ̀ Bíbélì díẹ̀ nípa èrò Ọlọ́run, ká mọ èrò Ọlọ́run sí wa. Èrò Ọlọ́run sí wa ó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀, ó sì pọ̀ lọ́pọ̀lọpọ̀. Bíbélì sọ nípa rẹ̀, èrò Ọlọ́run tó gbọ́dọ̀ dira, tó gbọ́dọ̀ di kíni, tó gbọ́dọ̀ dìrọ̀ mọ́ tí ó bá fẹ́ mọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Mo máa kọ ka ẹsẹ̀ Bíbélì torí àkókò wa ká lè gbàdúrà. Ẹsẹ̀ Bíbélì díẹ̀ nípa èrò Ọlọ́run àti ọ̀nà Ọlọ́run. Okay, ẹ já kọ́kọ́ wò nínú orin Dáfídì 139. Orin Dáfídì 139. Mẹ́tàdínlógún yẹn kí ló sọ? Ó ní, Ọlọ́run, ìrò inú rẹ ti ṣe iyebíye tó fún mi. Iye wọn ti pọ̀ tó. Èmi ìbá kà wọ́n ju iyanrìn lọ ní iye. Nígbà tí mo bá jí, èmi wà lọ́dọ̀ rẹ síbẹ̀. Ìrònú Ọlọ́run sí wa nìyẹn, ìrònú rẹ̀ sí wa, èrò rẹ̀ sí wa. Ó pọ̀, ó kọjá iyanrìn, ó dẹ̀ ṣe iyebíye sí Ọlọ́run, ó gbọ́dọ̀ ṣe iyebíye sí wa náà. Bàbá fẹ́ mọ Ọlọ́run, a gbọ́dọ̀ dìrọ̀ mọ́ ìrònú rẹ̀ sí wa. Ìrònú rẹ̀ sí wa, a gbọ́dọ̀ dìrọ̀ mọ́. Torí pé bí ènìyàn bá ṣe ń ronú ìrònú rẹ̀, bí àgẹ́gẹ́ lẹni yẹn rí o. Nítorí náà tó bá fẹ́ mọ bọ́lọ́run ṣe rí, wọnú ìrònú rẹ̀ lọ, wọnú èrò rẹ̀ lọ. Wá rí bó ṣe rí gẹ́lẹ́. Ẹ gbọ́ ohun tí ìwé Jeremiah sọ fún wa, ohun tí gbogbo wa mọ̀ nípa èrò Ọlọ́run sí ènìyàn. Jeremiah 29. Jeremiah orí 51. Jeremiah 29 ẹsẹ̀ 11. Ẹsẹ̀ 11 kí ló sọ fún wa? Ó ní, nítorí èmi mọ ìrò tí mo rò sí yín. Ọlọ́run mọ èrò tó ń rò sí wa. Ni Olúwa wí, àní ìrò àlàáfíà. Ṣé ẹ rí pé ìrò àlàáfíà bó ṣe pọ̀ tó kọjá ìyanrìn, ìrò àlàáfíà ni. Kì í sì ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Èèyàn lè má fún ẹ rètí, Ọlọ́run ti fún ẹ rètí. Èèyàn lè má mọ ibi tó máa jáde tàbí tó máa yanjú ọ̀rọ̀ rẹ̀ sí. Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ibi tó máa yanjú rẹ̀ sí. Ó ní ibi dáadáa ni ó máa yanjú rẹ̀ sí àlàáfíà. Ó máa yanjú rẹ̀ sí òpin ìgbẹ̀yìn àti ìrètí. Ó máa yanjú rẹ̀ sí èbúté tó máa mú ẹ lè yan Ọlọ́run lógo wípé ó ṣe, ó ṣe, ó ṣe. Ntọ́ Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé mímọ́ nìyẹn. Èrò rẹ̀ sí wa nìyẹn. Torí bí ìrònú ènìyàn ṣe rí náà ni ènìyàn ṣe rí o. Inú ìwé orin Dáfídì 16 ó sọ nípa ọ̀nà Ọlọ́run. Náà kí n sáré kà. Ọ̀nà Ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́, iṣẹ́ rẹ̀ ó farasin. Ìwọ tó bá mọ èrò rẹ̀, ó lè lẹ́tọ̀ọ́ sí ọ̀nà rẹ̀. Ó lè rí ọ̀nà rẹ̀ nítorí pé inú èrò rẹ̀ ló ti tọ́jú ọ̀nà rẹ̀ sí. Ọ̀nà rẹ̀ farasin. Fún ara rẹ̀ ló máa fi hàn wá ọ̀nà rẹ̀. Torí náà la ṣe ń pè ní ọ̀nà ìyè àti ọ̀nà òdodo. Mo fẹ́ sáré ka orin Dáfídì díẹ̀ fún wa ká lè gbàdúrà lórí tata dé yìí. Orin Dáfídì 16 yẹn wíwé mọ̀ pé lọ́nà ìyè. Ẹsẹ̀ 11. Ó ní, ìwọ ń fi ipa ọ̀nà ìyè hàn mí. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Ní ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé. Nítorí pé ọ̀nà ìyè yẹn iwájú rẹ̀ ló wà. Àwọn tó bá ṣàfẹ́rí rẹ̀ tọkàn wọn kòǹgbẹ fún, tí wọ́n dìrọ̀ mọ́ èrò Ọlọ́run, àwọn ni ó lẹ́tọ̀ọ́ sí ìfihàn ọ̀nà ìyè níwájú rẹ̀.
àwọn ló máa mọ bọ́lọ́run ṣe fẹ́ ṣiṣẹ́, àwọn ló máa mọ tọ́lọ́run ṣe láyé wọn àti láyìíká wọn. Tó bá sì rí bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tó rí èrò rẹ̀, òun ló máa lè dá Ọlọ́run mọ̀ pé Ọlọ́run rèé, kò láṣì. Ọlọ́run ò láṣì ó fáwọn tó mọ èrò rẹ̀ àtàwọn tó mọ ọ̀nà rẹ̀. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ nípa Mósè, orin Dáfídì 103 ẹsẹ̀ 7 yẹn. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ nípa Mósè nígbà tí à ń ṣe ìrántí bí Mósè, bọ́lọ́run ṣe lé Mósè láti mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ìsìnrú ní Íjíbítì la gijù kọjá. Ó ní ó fi ọ̀nà rẹ̀ hàn fún Mósè, iṣẹ́ rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Mósè mọ ọ̀nà rẹ̀ torí pé Mósè ló máa gbóhùn Olúwa wípé ó yá, kí ló wà lọ́wọ́ rẹ̀? Ọ̀pá ni. Ó yá, fi ọ̀pá ẹ̀ nà sórí omi ó pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì kan rìn gba inú òkun pupa kọjá gẹ́gẹ́ bí èèyàn ṣe ń rìn gba orí ilẹ̀ kọjá. Wọn ò mọ bó ṣe pín. Wọ́n rí omi tó jáde nínú àpáta, wọn ò mọ bó ṣe jáde. Mósè lágbóhùn Olúwa torí pé òun ló ní èrò Ọlọ́run lọ́kàn, èrò Olúwa lọ́kàn. Òun ló sì mọ ọ̀nà Ọlọ́run. Ó ń fi ọ̀nà rẹ̀ hàn Mósè, Ọlọ́run á fọ̀nà rẹ̀ hàn. Ọ̀pọ̀ ohun tó ń wá Olúwa ni yóò fi hàn ọ́, kò sọnù. O ò tí ì rí nítorí pé o ò tí ì dìrọ̀ mọ́ èrò Ọlọ́run, kó dàpọ̀ mọ́ èrò rẹ̀. Nítòótọ́ òun ló ṣe tí ì rí ọ̀nà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń wò pé ọ̀nà Ọlọ́run fẹ́ gbé ọ̀rọ̀ mi gbà. Gbogbo ala máa rò bẹ́ẹ̀. Pàápàá tó bá wà ní pele kan tó ń gbọ́ lọ́ngbọ́ fún pele mìíràn, a máa ṣe ọ́ ní kàyéfì pé bó Ọlọ́run fẹ́ gbé ọ̀rọ̀ mi gbà. Kò síbi tí ò lè gbé gbà. Ṣùgbọ́n bó bá ti dìrọ̀ mọ́ èrò rẹ̀, kó o máa ronú bọ́lọ́run ṣe ń ronú, kí o pa èrò ènìyàn tì, kó o pa ìrònú ènìyàn tì. Gbogbo àwáwí àti ìwàsí ènìyàn, gbogbo ohun tó bá ti tọ́ mọ́ èrò ènìyàn, ìrònú ènìyàn bí alátọ̀dọ̀ rẹ̀ àtọ̀dọ̀ àwọn tó yọ ká kó pátì, kó o dijú rẹ̀ sí ohun tí ènìyàn ń sọ, kí o wá ṣe kíni, kí o dàpọ̀ mọ́ ìrònú Ọlọ́run, ìrònú Ọlọ́run àti èrò Ọlọ́run fún ọ. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, o ò ní lẹ́tọ̀ọ́ sí ìfihàn ọ̀nà ìyè Ọlọ́run àti ọ̀nà òdodo. Bẹ́ẹ̀ ni, ó ló wà nínú orin Dáfídì tí a máa ń ka ikú Olúwa olùṣọ́-àgùntàn mi. Bẹ́ẹ̀ ni, ó ní yóò fi ipa ọ̀nà òdodo hàn mí nítorí orúkọ rẹ̀. Ọ̀nà ìyè náà ni ọ̀nà òdodo. Kí ni ìdí èyí? Nítorí wípé Jésù Kristi òun ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Èrò Ọlọ́run ni a gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èrò rẹ̀ la gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ka ìwé Àìsáyà tí à ń kà yẹn, òun ló sọ nínú ẹsẹ̀ 9 yẹn, ló sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run ló gbé èrò Ọlọ́run dání. Inú èrò Ọlọ́run sì ni ìfihàn ọ̀nà ìyè Ọlọ́run wà. Bẹ́ẹ̀ ni, ó ní nítorí gẹ́gẹ́ bí òjò àti yìnyín tí ó ti ọ̀run wá sí ilẹ̀, tí kìí sì tún padà sọ́hùn, ṣùgbọ́n tí ó rin ilẹ̀, tí ó sì mú nǹkan hù jáde, kí ó sì rùdí, kí ó lè fi irú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún ọ̀jẹun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi. Ṣé ayé wa bẹ́ẹ̀? Jésù Kristi sì ní ọ̀rọ̀ ìyè. Gẹ́gẹ́ bí Jòhánù orí 1 ṣe sọ fún wa, Jésù ní ọ̀rọ̀ ìyè o. Ó ní Jòhánù orí 14 ṣe sọ fún wa wípé ẹsẹ̀ 6 àti 7 pé Jésù ní kíni ọ̀nà. Mo ti máa kà, ẹ jẹ́ n ka bí tán, máa kà fún wa. Ó ní nítorí ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò ṣe rere nínú ohun tí Ọlọ́run rán o. Bẹ́ẹ̀ ni, ìwọ tó o bá ti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kó o bá lè mọ èrò Ọlọ́run sí ọ, á nira àti ṣe rere gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí. Ẹ gbọ́ bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní súre. Nígbà tó sọ bẹ́ẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí ní súre fún wa nínú ẹsẹ̀ 12 àti 13. Ó ní nítorí ayọ̀ ni ẹ ó fi jáde. Ìwọ tó bá ń gbọ́ mi ṣàmì ẹ̀. Nítorí ayọ̀ ni ẹ ó fi jáde, àlàáfíà ni a ó fi tọ́ ọ yín. Àwọn òkè ńlá àti àwọn òkè kékèké yóò bú sí orin níwájú yín. Ìwọ ń sunkún nítorí pé òkè wà níwájú rẹ, ṣùgbọ́n tó bá gba èrò Ọlọ́run láàyè lọ́kàn rẹ, òkè tó wà níwájú rẹ yóò bú sí orin fún ọ.
fún ara òkè yẹn ló máa gbé ẹ sórí ara rẹ̀, yóò wá fi ògo Ọlọ́run hàn lára rẹ̀ fún gbogbo àgbáyé. Òkè ò ní jẹ́ òkè sí ọmọ. Ohun tí Bíbélì sọ ni ó ní àwọn òkè ńláńlá àti àwọn òkè kéékèèké yóò bú sí orí níwájú yín, gbogbo igi ìgbẹ́ yóò sì pàtẹ́wọ́. Igi yóò pàtẹ́wọ́ fún ọ, gbogbo ọlá gbóríyìn fún ọ nítorí pé wọ́n máa rí ọwọ́ Ọlọ́run lára rẹ̀. Ó ní igi fírì yóò hù jáde dípò ẹ̀gún, igi mítìlì yóò hù jáde dípò òṣùṣú, yóò sì jẹ́ orúkọ fún Olúwa, fún àmì ayérayé tí a kì yóò gé kúrò. Mo ní mo máa ka Jòhánù orí 14 yẹn, jẹ́ sáré ká kí ọ̀rọ̀ yìí ká lè mú wá sí ìdánidúró ká lè gbàdúrà. Jòhánù orí 14 ẹsẹ̀ 6 àti 7 ó sọ nípa Jésù ní ọ̀rọ̀ ìyè. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbèrú Ọlọ́run dání, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó wà láàyè gangan òun ni à ń pè ní Jésù. Ọlọ́run tó di ara, tó di ènìyàn, tó wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo wa, tó sì jíǹde ní ọjọ́ kẹta tó gòkè ọ̀run. Jésù Kristi òun ni ìyè, bẹ́ẹ̀ ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Jòhánù orí 14 ẹsẹ̀ 6 àti 7 ó sọ wípé Jésù wí fún un pé èmi ni ọ̀nà. Torí pé òun náà ló lè fi hàn wá o ibi tó yẹ ká gbà, ohun tó yẹ ká ṣe. Èmi ni ọ̀nà àti òtítọ́. Òtítọ́ yẹn ló gbé èrò Ọlọ́run dání, ìrònú Ọlọ́run ló gbé dání, òun là ń pè létítọ́. Òtítọ́ ò ṣe wípé eléyìí dá eléyìí ò dá, irọ́. Òtítọ́ ni wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa rẹ̀, ìyẹn ni òtítọ́. Kí ni ìrònú Ọlọ́run, kí ni èrò Ọlọ́run sí ọ, sí mi àti sí ohun tá à ń là kọjá, òun ni òtítọ́ ibẹ̀ o. Jésù ní èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Torí pé ọ̀nà yẹn là sí ìyè, òtítọ́ yẹn là sí ìyè. Òtítọ́ àti àánú ló jọ ń rìn. Gbogbo ìwé mímọ́ tó bá ti kà, ibikíbi tó bá ti rí àánú nínú ìwé mímọ́, wá rí òtítọ́ ńbẹ̀. O lè rá àánú láti kó wà nínú òtítọ́. O gbé ìgbé ayé òtítọ́, ọkàn rẹ wà nínú òtítọ́. O ní irọ́ àti èké. Torí pé Ọlọ́run kórìíra irọ́ àti èké. Àwọn tó máa kọ́kọ́ jogún ìjọba ọ̀run àpáàdì, òun ni àwọn òpùrọ́. Àwọn òpùrọ́, nítorí pé èṣù ni bàbá wọn. O gbọ́dọ̀ fẹ́ràn irọ́. Mo ṣe máa ń kìlọ̀ fáwọn ọmọ mi lọ́pọ̀lọpọ̀ pé o gbọ́dọ̀ fẹ́ràn irọ́. Tó bá ti ń purọ́, o ti ń sọ fún gbogbo ènìyàn wípé èṣù ni bàbá rẹ, nìyẹn kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ń ṣe Ọlọ́run irọ́. Ọlọ́run òtítọ́ ni, Ọlọ́run òdodo ni. Jésù wí fún un pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí. Ṣóyé? Bẹ́ẹ̀ ni. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ̀ bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ọ́, ẹ sì ti rí i. Nítorí pé bí ẹ bá ṣe mọ̀ ọ́ sí lẹ́ṣẹ̀ lè jọ́sìn sí i sí. Bí ẹ bá ṣe mọ̀ ọ́ sí lẹ́ṣẹ̀ lè gbọ́ràn sí i sí. Bí ẹ bá ṣe mọ̀ ọ́ sí lẹ́ṣẹ̀ lè fẹ́ràn rẹ̀. Lòun náà yóò ṣe kíni? Yóò ṣe mọ̀ yín. Ẹ rí àwọn ènìyàn nígbà tí ọjọ́ Olúwa dé, tí wọ́n sọ fún Olúwa wípé Jésù pé lórúkọ rẹ̀ làwa lé ẹ̀mí òkùnkùn jáde, lórúkọ rẹ̀ láti ṣe àmàṣe agbára. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ àmàṣe agbára lónìí, ṣùgbọ́n ọ̀pọ̀ nu ò mọ Ọlọ́run, wọn ò mọ Jésù. Jésù yóò kọ́ sọ wípé ẹ padà, má sọ bẹ́ẹ̀ mọ́ mi mọ́ ẹ̀, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ́. Padà kúrò lẹ́yìn mi lọ sínú ìparun, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ́. Lóòótọ́ orúkọ mi ló lò, lóòótọ́ ọ̀rọ̀ mi ló lò, ló fi ṣe kí n ló fi ṣe tó wù ọ́, ló fi yan àwọn ènìyàn mi jẹ, ló fi bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni, ló fi sọ̀rọ̀ rẹ̀ dọlówó àti ọlọ́rọ̀, ló sọ̀rọ̀ rẹ̀ di ẹni pàtàkì. O tẹ̀lé mi torí o mọ̀ mí, o ṣe ohun tí mo fẹ́ ṣe. Èrò mi ò jẹ́ èrò rẹ láyé. Ohun tó wù ọ́ ló ń ṣe láyé, ìwọ nìkan ló ṣe pàtàkì lọ́rọ̀ rẹ. O wá lo ọ̀rọ̀ mi àti orúkọ mi láti sọ̀rọ̀ rẹ̀ di ọlọ́lá àti ọlọ́rọ̀, láti ní gbogbo ayé, ṣùgbọ́n o pàdánù ọkàn rẹ, o pàdánù ìwà bí Ọlọ́run. Torí láìsí ìwà bí Ọlọ́run, láìsí òdodo Ọlọ́run, ènìyàn ò lè wà níwájú Ọlọ́run. Jésù sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ìwé Mátíù orí 24 yẹn pé mi mọ̀ ọ́ rí o, ẹ kúrò lọ́dọ̀ mi, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni. Ẹni tí ò bá ti mọ Ọlọ́run, yálà kó fi ohunkóhun jọ́sìn sí Ọlọ́run, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o. Àní ṣe lásán. O gbọ́dọ̀ gbọ́ kó o gbà kí o sì gbàgbọ́ ohun tí à ń sọ. Ẹ kí n ka eléyìí tí ó kẹ́yìn, ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 5 tó kẹ́yìn ká tó gbàdúrà kí n kà fún wa. Fílípì orí 2. Mo gbọ́dọ̀ ṣe kí n lè kà ní èdè Yorùbá fún wa. Ohun tó sọ.
ẹsẹ̀ karùn-ún, Fílípì orí keje ẹsẹ̀ karùn-ún, ẹ ní èrò yìí nínú yín èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù. Èrò tó gbọ́dọ̀ ní nínú rẹ gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí ni èrò Ọlọ́run. Pa èrò ara tì. Ẹ ká sọ ohun tí gbogbo a lè fojú rí. Irọ́, kò sí ọ̀nà tó lè sọ pé ká sọ ohun tí a lè fojú rí, ohun tí ó wà tí gbogbo ènìyàn lè fojú rí. Gbà mí gbọ́ sáà, tí o bá ti ní èrò Ọlọ́run nínú rẹ, o lè sin Ọlọ́run, o lè jọ́sìn sí Ọlọ́run, o sì lè mọ Ọlọ́run. Inú èrò Ọlọ́run ni ọ̀nà Ọlọ́run wà. Nínú èrò Ọlọ́run ni o sì lè mọ bí Ọlọ́run ṣe jẹ́, irú ẹ̀dá tó jẹ́. Bẹ́ẹ̀ ni, irú ẹ̀dá tí adẹ́dá tó jẹ́ sí wa, inú èrò rẹ̀ ló ti mọ̀. Ó ní ẹ jẹ́ kí èrò yìí kí ó wà nínú yín gẹ́gẹ́ bí ó ti wà nínú Kristi Jésù. Èrò Ọlọ́run gbọ́dọ̀ wà nínú rẹ̀ tó bá jẹ́ ní ẹ̀mí, tó bá jẹ́ ọmọ Ọlọ́run. Torí pé ìwọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìwé Róòmù orí kẹjọ ṣe sọ, ó máa ronú nípa Ọlọ́run lójoojúmọ́ ayé rẹ̀. Wàá jẹ́ kí ọkàn rẹ kí ó máa ṣàfẹ́rí Ọlọ́run bí àgbọ̀nrín ṣe ń ṣàfẹ́rí ipa odò. Ohun tí wọ́n ṣe pé ọ̀rọ̀ àánú ní ọ̀rọ̀ Dáfídì nìyẹn, torí pé bí Dáfídì ṣe gbé ìgbésí ayé rẹ̀ nìyẹn, torí mọ Ọlọ́run dájú, ọkàn rẹ̀ fi ojoojúmọ́ ayé rẹ̀ ó fi ṣàfẹ́rí Ọlọ́run. Ó ní pé èmi gbà láti wà níwájú Olúwa, ǹbá jẹ́ gẹ́tìmá níwájú Olúwa, ẹni tí ó wo ilẹ̀kùn tó ń dúró ti ilẹ̀kùn níwájú Olúwa kò ṣe mí nìkan. Níwọ̀n ìgbà tí n bá ti wà níwájú Olúwa, ó sọ fún mi kí n wà níwájú Olúwa gẹ́gẹ́ bí aṣọ́gbà ju kí n wà ní ìta gẹ́gẹ́ bí ọba lọ. Ó ní ohun tọkàn mi fẹ́, ohun kọ́ṣọ́ lọ́kàn mi fẹ́ tí mo ṣe ṣàfẹ́rí rẹ̀ láti wà níwájú Olúwa ọjọ́ ayé mi. Ó ṣàfẹ́rí Ọlọ́run, ó pòǹgbẹ fún Ọlọ́run, òun ló ṣe rí àánú gbà. A pè ní àánú tó dájú ti Dáfídì nítorí ó ní èrò Ọlọ́run lọ́kàn, ó wu Ọlọ́run gidigidi. Tí ìwọ náà bá fẹ́ wu Ọlọ́run, ó máa ní èrò Ọlọ́run lọ́kàn. Ó ní máa gbé ìgbésí ayé tirẹ̀ ara rẹ fún ara rẹ nìkan. Ó máa gbà wípé bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan ló gbọ́dọ̀ ṣe o. Bí Ọlọ́run ṣe ronú, wọn náà gbọ́dọ̀ ṣe ronú. Ó gbọ́dọ̀ máa ronú bí ènìyàn mọ́. À ń rí bí ènìyàn, àwa tá bá ti di ẹni ẹ̀mí, tá bá ti di ẹ̀dá tuntun, a máa ń rí bí ti Ọlọ́run ni. Ó gbọ́dọ̀ láfojúdi. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ló láfojúdi. Owó náà fi ń dájọ́ gbogbo ènìyàn. Ọlá, ọrọ̀ náà fi ń dájọ́ gbogbo ènìyàn. Nítorí pé wọ́n jẹ́ afọ́jú, náà ṣe ń ronú bẹ́ẹ̀. Wọ́n jẹ́ ẹni ẹ̀mí. Ẹni tó bá ti jẹ́ ẹni ẹ̀mí ò gbọ́dọ̀ láfojúdi. Bẹ́ẹ̀ ni, tó bá ti láfojúdi, afọ́jú ni ọ́. Ojú rẹ ò ríran dáadáa. Ojú ẹ̀mí rẹ ti fọ́ tó bá ti láfojúdi. Ẹni ẹ̀mí ò gbọ́dọ̀ láfojúdi. Ó gbọ́dọ̀ máa ronú bí Ọlọ́run. Ó gbọ́dọ̀ mọ̀ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó gbọ́dọ̀ mọ̀ pé ó gbọ́dọ̀ bu ọlá àti iyì fún gbogbo àwọn tí Ọlọ́run ní pé kí a bu ọlá àti iyì fún. Wá fi ohun tí ṣe Késárì fún Késárì, wá fi ohun tí ṣe Ọlọ́run fún ti Ọlọ́run. Wèé mọ́ sọ pé jẹ́ kí èrò yìí kí ó wà nínú rẹ bí ó ṣe wà nínú Kristi. Bí a ṣe lè mọ Ọlọ́run nìyẹn, nípa èrò Ọlọ́run àti ọ̀nà Ọlọ́run. Mo gbàdúrà láti òní lọ lórúkọ Jésù Kristi, èrò Ọlọ́run yóò jọba nínú ọkàn wa. Láti òní lọ, Ọlọ́run á fi ọ̀nà rẹ̀ hàn wá. Mo fẹ́ kó sáré gbàdúrà yìí kí n tó sọ fún àwọn ènìyàn tó bá fàyè wọn fún Jésù, tó fún wọn láǹfààní láti ṣe bẹ́ẹ̀. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa, mo dìrọ̀ mọ́ èrò rẹ, fi ọ̀nà ìyè rẹ hàn mí. Mo fẹ́ kó gbà ládùúà pé orúkọ Jésù lẹ́ẹ̀kan, sọ wípé lórúkọ Jésù, Olúwa, mo dìrọ̀ mọ́ èrò rẹ láti òní lọ, fi ọ̀nà ìyè hàn mí, pàápàá lórí ọ̀rọ̀ ìgbésí ayé mi, fi ọ̀nà ìyè hàn mí. Ó yá gbàdúrà ẹ ní ìṣẹ́jú àáyá, sáré gbà, àkókò sí bẹ́ẹ̀, sáré gbà. Ọlọ́run, mo dìrọ̀ mọ́ èrò rẹ láti òní lọ. Mo fẹ́ kí èrò rẹ jọba nínú ọkàn mi lórúkọ Jésù Kristi. Fi ọ̀nà ìyè hàn mí, pàápàá lórí ọ̀rọ̀ ìgbésí ayé mi. Jésù Kristi Olúwa wa. Ó ń gbọ́ mi lónìí, ò tí ì fàyè rẹ fún Jésù. Ọ̀rọ̀ rẹ kù díẹ̀ káàtó. Ó sì ń ṣìnà. Mo fẹ́ kí o ṣàwárí ipa ọ̀nà ìyè. Ibi tí ipa ọ̀nà ìyè ti bẹ̀rẹ̀ lélẹ́yìí o. Níbi tí ìyè ayérayé, ìyè àìnípẹ̀kun ti bẹ̀rẹ̀ ní wípé kí o yọ̀ǹda fún Jésù, kó o jọ̀wọ́ gbogbo rẹ̀ pé Jésù, mo fi ayé mi fún ọ. Mo fi ayé mi fún ọ. Mo fẹ́ kó o súnmọ́ mi, kó o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, kó o sún síwájú, kó o súnmọ́ mi níbi tó o bá wà, kí o wà lórí eékún rẹ àbí kó o tẹ́wọ̀ rẹ síwájú, kó o sọ àdúrà yìí pẹ̀lú mi. Ìwọ tó o bá fẹ́ fàyè rẹ fún Jésù, àbí ìwọ tó o ti ṣáko lọ ṣùgbọ́n tó o fẹ́ padà bọ̀ wálé, tó ń gbọ́ ohùn bàbá rẹ bí mo ṣe ń sọ̀rọ̀ wípé ọmọ padà bọ̀ wálé, ó ṣe pẹ́ tó lájò, padà bọ̀ wálé.
bàbá ń ké sí ọ, mo fẹ́ kó gbàdúrà yìí náà kó gbà pẹ̀lú mi. Sọ wípé lórúkọ Jésù Kristi, Ọlọ́run bàbá mi o, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbọ́ ohùn rẹ lónìí, mo sì gbàgbọ́ lọ́kàn mi wípé lóòótọ́ ni Jésù Kristi wáyé tó kú fún mi, ó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, ó sì jíǹde lọ́jọ́ mẹ́ta, lọ́jọ́ kẹta ó jíǹde, ó gòkè rí ọ̀run sí ọwọ́ ọ̀tún bàbá. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo fi ẹnu mi tọkàntọkàn jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi láti ìsìn lọ àti títí láéláé. Àmín. Ìwọ tó gbàdúrà yẹn, mo gbàdúrà fún ọ láti òní lọ, ohun gbogbo kó di ọ̀tun fún ọ. A dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Orúkọ rẹ a kọ sínú ìwé ìyè. Mo pàṣẹ, tabari àìsàn tàbí ìpọ́njú nínú àyànmọ́ rẹ, nínú àgọ́ ara rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Láti òní lọ, ohun gbogbo di ọ̀tun fún ọ. Káàbọ̀ sínú ẹbí Kristi, ó di ẹ̀dá titun. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Lórúkọ Jésù Olúwa wa. Àwa tá bá lóhun tá bá fẹ́ fi fún Olúwa, àkókò rèé, ẹ fi fún Olúwa. Bó jẹ́ ọrẹ wòlíì, ọrẹ ìdúpẹ́, ọrẹ ọjọ́ Olúwa, ọrẹ ọjọ́ ìsinmi, ìdá 10 tàbí ìdá 30, ìdá ohun tó bá fẹ́ dá fún Ọlọ́run láti fi yìn tọkàntọkàn ní o. Àsìkò rèé fi fún Olúwa. Má sọ wípé ó ṣe ìjọsìn orí afẹ́fẹ́, ò ní fífi fún Olúwa, ò ní ìṣe fún Olúwa. Irọ́ ni o, irọ́ ni o. Ìwọ náà má parọ́. Rántí pé ẹ̀mí ni Ọlọ́run. Gbogbo àwọn tí ó ń sìn, wọ́n gbọ́dọ̀ sìn ní òtítọ́ àti ní òdodo. Ìwọ tó ń sìn Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo, mọ̀ wípé bó bá ti jọ́sìn sí Olúwa, ó di dandan kó fún Olúwa ní ohun ọrẹ tó wá láti ọkàn rẹ wá. Kò ń ṣe àfipá fúnni. Ìwọ tó bá ní, fi fún Olúwa. Ìwọ tó ò tí ní, à ń gbàdúrà fún ọ wípé nígbà tó fàkókò rẹ fún Ọlọ́run, tí ọkàn rẹ rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, ìyanu yóò ṣẹlẹ̀ fún ọ. Ìwọ náà yóò di ẹni tí ń fi fún Olúwa, tí ń ṣe fún Olúwa, tó ń mú iṣẹ́ Olúwa tẹ̀síwájú lóòrèkóòrè. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn, àtàwa tá a fi fún Olúwa lónìí, àtàwa tá a máa fi fún Olúwa lónìí. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn, pàápàá lórí ọ̀sẹ̀ tá a fẹ́ wọnú rẹ̀ yìí. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn. Ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún wa. Mo pa láṣẹ lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò tọ́ ipa ọ̀nà rẹ. O ò ní ṣubú, o ò ní rí òkùnkùn. Ìmọ́lẹ̀ yóò yí ọ ká, ojú rere ńlá yóò yí ọ ká. Àánú tó dájú ti Dáfídì yóò yí ọ ká. Nípa àánú tó dájú ti Dáfídì yẹn, bó ṣe ń kọjá nínú ọ̀sẹ̀, inú oṣù yìí bọ́ sí oṣù titun, mo pa láṣẹ ilẹ̀kùn ìgbéga ìtàsé kó ṣí fún ọ. Ilẹ̀kùn ìtẹ̀síwájú àìtàsé kó ṣí fún ọ. Ní gbogbo ọ̀nà tó ti ní èròǹgbà fún ohun rere, ohun kan tàbí òmíràn, lórúkọ Jésù ó yá lọ bọ́ sínú ẹ̀rí yẹn. Ohun rere tó ń retí yẹn lọ́dọ̀ Ọlọ́run, mo pa láṣẹ ó di ẹ̀rí fún ọ. Mo pa láṣẹ Ọlọ́run kó fún ọ ní orin titun. Ọlọ́run fi orin titun kún ẹnu rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Ọ̀sẹ̀ yìí wá yin Ọlọ́run lógo. Ọ̀sẹ̀ yìí èrò rẹ yóò jẹ́ èrò ti Ọlọ́run. Ọ̀sẹ̀ yìí ọ̀nà ìyè Ọlọ́run yóò farahàn ọ́. Ọ̀sẹ̀ yìí ò ní ṣiṣẹ́ gbé, ò ní bọ́ sí jàǹbá, ò ní bọ́ sínú ibi. Ayé ò ní mú ọ̀tá, ò ní mú ọ. Gbogbo páńpẹ́ ọ̀tá, okùn àwọn pẹ́pẹ́yẹ, Olúwa yóò gbà ọ́ nínú rẹ̀. Ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀. Gbogbo tó bá dàbí òkè níwájú rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀, nítorí wọn ó kọrin fún ọ. Àwọn igi ìgbẹ́ yóò pàtẹ́wọ́ wọn fún ọ. Gbogbo ohun tí òun retí lọ́dọ̀ Ọlọ́run, pàápàá nínú ọdún yìí, ọ̀sẹ̀ yìí ó yá lọ tẹ́wọ́ gbà á. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Àwọn áńgẹ́lì ṣe ọ̀nà rẹ rí rere. Ọlọ́run fi ayọ̀ kúnnú rẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ká tó ṣe rí ọ̀fẹ́, ẹgbẹ́ ìfilọ̀ yìí, gbogbo àwa tí a bá fẹ́ darapọ̀ mọ́ wa pé mo fẹ́ràn ìjọ àwọn olùfẹ́ Jésù Kristi níbi gbogbo yìí. Mo fẹ́ràn ìjọ wọn lórí afẹ́fẹ́. Àwọn tá tún pè ní Bright Chamber Church, mo fẹ́ràn ìjọ, mo fẹ́ darapọ̀ mọ́ wọn. Ẹ sọ síbẹ̀ lórí pẹpẹ táwa yìí, ẹ kọ síbẹ̀ wípé mo fẹ́ darapọ̀ mọ́ yín. Ẹ fi orúkọ yín àti phone number, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín yẹn, phone number yẹn ẹ fi síbẹ̀, pàápàá èyí tó jẹ́ ti WhatsApp. Ká ẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp àti Telegram àti gbogbo pẹpẹ tá a fi ń pàdé, tá a fi ń bára wa sọ̀rọ̀ Ọlọ́run, tí a fi ń gbàdúrà fún Ọlọ́run. Pàápàá kí ẹ bá lè láǹfààní fún ìtọ́ni wòlíì, èyí tí orí ọ̀fẹ́ rẹ̀ wà fún wa lábẹ́ orí ọ̀fẹ́ ìpè yìí. Ìtọ́ni wòlíì ní gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́, àti gbìyànjú àti ohun gbogbo tí àgùntàn lè nílò lọ́dọ̀ olùṣọ́ àgùntàn rẹ̀, kí ẹ bá lè láǹfààní ṣe. Ẹ kọ síbẹ̀ wípé mo fẹ́ darapọ̀ mọ́ yín o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé, orúkọ mi rèé. Bí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa, tàbí àwọn tí ó yẹ pé ẹni bí tẹ́ ẹ lọ gẹ́gẹ́ bí ìjọ tí ẹ jẹ́ gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run níbẹ̀,
tàbí ibi tẹ́ ẹ ti fara ní jì sí, òótọ́ ni èèyàn lè fara rẹ̀ jì síbì kan, ṣùgbọ́n ẹni pé mo gbádùn iṣẹ́ ìránṣẹ́, mo gbádùn ohun tó Olúwa ń ṣe lórí òkè yìí, pàápàá lórí pẹpẹ yìí, ẹ fẹ́ jẹ́ àwọn olùbáṣe, olùgbẹ́rù tó ń bẹ nínú orí òkè yìí, ẹ fẹ́ máa fi ohun ìní bọ̀wọ̀ fún Ọlọ́run lóòrèkóòrè, àwọn tá à ń pè ní partner, ẹ̀yin náà àǹfààní wà fún yín láti darapọ̀ mọ́ wa, láti máa ṣe kí ni, láti máa fohùn ní bọ́lá fún Ọlọ́run, mú kí iṣẹ́ ìránṣẹ́ máa tẹ̀síwájú. Kì í ṣe pé ká ti fi fún Olúwa nìkan, àǹfààní wà fún yín láti ṣe kí ni, láti máa gba ìtọ́ni wòlíì, láti máa rí ìbẹ̀wò wòlíì àti gbogbo ìgbìyànjú tí àǹfààní àti orí ọ̀fẹ́ rẹ̀ nínú ẹ̀mí wà fún wa lórí òkè yìí, kẹ́yìn náà kẹ́ ní orí ọ̀fẹ́ sí. Nítorí náà ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti orúkọ yín síbẹ̀ wípé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ sì fẹ́ máa ṣe fún Ọlọ́run lóòrèkóòrè. Mo gbàdúrà wípé gbogbo iṣẹ́ ìsìn wa, pàápàá nípa ti ìfẹ́, nínú ìfẹ́, lórúkọ Jésù àníṣọ èrè wa nù. Gbogbo wa tá à ń gbọ́ mi, ẹ jẹ́ á ṣe orí ọ̀fẹ́, ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ mi lónìí. Ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú, Ọlọ́run á sì sọ wá jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká ṣe orí ọ̀fẹ́ lápapọ̀, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá a gbé láti ìsinyìí lọ àti títí láéláé. Àmín, àmín lórúkọ Jésù Kristi. Títí a ó fi pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.